Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bẹ́ẹ̀ wa kan ti wà níbi kan tó ń gba 3 million in the name of ìlànà bàbá Banji Akíntóyè. That is why I say that George Akiola and Association, they have case to answer. Láì jẹ́ bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run á dìde o. Mi ti fẹ́ búlù wọn. Mo fi Ọlọ́run ọba mi ṣẹlẹ́rìí. Ọjọ́ méje lẹ̀mí mímọ́ ní kí fún wọn tí ò bá ti jáde síta. Tí Akiola George ò bá jáde síta, I don't want to know anybody. We are talking about Yoruba. We are talking about freedom of Yorubas, not freedom of me. Tó bá jẹ́ freedom ti tèmi ni, àmọ́ tara mi ni. Tí n bá ní freedom, tí ìlú tí mo wà bá ní freedom, mi ò ní freedom. Èyí tí àwọn wòlíì èké fi ń tàn yín nìyẹn. Àwọn jí òyìn tí ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé wọn lórí. Àwọn olè. Àwọn apanilẹ́kúnjayé ilẹ̀ Yorùbá. Àwọn apànìyàn tó jẹ́ pé ẹ̀jẹ̀ ènìyàn gan-an náà pa sórí ọ̀tá. Wọ́n wá láwọn ṣe deliverance fún yín. Àwọn ṣe ìwẹ̀ odò fún yín. Àwọn gbọ́wọ́ lé yín, wọ́n da òróró lé yín lórí. Shame on them. Wọ́n brainwash wa because number one, bí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ìṣekúṣe yẹn, ìgbà tí òyìnbó dé, the only way tóyìnbó fi lè máa jí owó wa ni pé kọ́ sọ pé bíbélì àti àlùkùránì nìkan máa fi búra pé káwọn oníṣẹ̀ṣe má darapọ̀ mọ́ òṣèlú tó fa ìṣẹ̀ṣe sẹ́yìn lé nítorí pé wọ́n lè máa jalè. So ìṣekúṣe ìwà ìṣekúṣe yìí wọ́n ti wá fi kọ́ wa, ó ti wá mọ́ wa lára lénìí. Òun ló fà á tó fi jẹ́ pé gbogbo ọrọ̀ ajé Nàìjíríà lénìí jíjí ni jíjí ni jíjí ni jíjí ni torí pé ìṣekúṣe bí ọ̀rọ̀ tí bàbá wa Ifá tó sì ń sọ wípé àsìkò ìṣekúṣe ti ń lọ torí pé a ti fẹ́ gba òmìnira àwa ọmọ Yorùbá a ṣe Nàìjíríà mọ́. So tá a bá padà sí ìlú wa kò sí àyè ìṣekúṣe mọ́. Àwọn baba ńlá wa ló máa bá wa mójútó ọrọ̀ ajé wa. Ògún, Ṣàngó, Ọbalúayé, Èṣù, ẹjọ́ wọn lóníṣẹ́ kì í jẹ́ kí iṣẹ́ ẹ̀ bàjẹ́. Ṣọ́ máa lajú sílẹ̀ kí ilé wọn bàjẹ́. Wọ́n máa fẹ́ kí ìlú wọn dorílẹ̀-èdè ńlá so wọn ò dẹ̀ nígbàgbàkúgbà. So àwọn baba ńlá wa àwọn ló máa bá wa mú ojú àwọn ló máa bá wa mú ojú tó ọrọ̀ ajé wa. Kò ní jẹ́ pé bóyá Yahweh àbí Jehovah mọ́ no àbí Allah rárá. Ẹ̀yin mùsùlùmí ẹ má bínú nítorí pé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmíì. Àwọn baba ńlá wa ní nǹkan tó fi ń ṣe ilẹ̀ wa kó tó di pé a gba ẹ̀sìn míì. So nígbà tí a bá gba òmìnira Yorùbá tán àti ẹni tó lóun bá sọ ní kẹ́ má ṣe Christian ní kẹ́ má ṣe Islam yín ṣùgbọ́n tí a bá fẹ́ láti ṣe ètò ìlú ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ni a máa lò. Bẹ́ẹ̀ ni ẹni tí ò bá dẹ̀ mọ̀ pé òun ò ṣẹ̀ṣẹ̀ ṣe kò má bọ́dà láti dá sí ọ̀rọ̀ ìṣèlú ilẹ̀ Yorùbá. Ṣé wọ́n fi ṣe àwa Yorùbá ni pé ká má ṣe rere? Ṣé wọ́n fi ṣe Yorùbá ni pé kí Yorùbá ó má gbégbé ayé ìrọ̀rùn? Ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni wípé kiri ayé wa kó má tẹ̀ wá lọ́wọ́? Tá a bá mọ̀ wípé kì í ṣe ètò Ọlọ́run fún wa rèé, tá a fẹ́ padà sínú ètò Ọlọ́run torí ní àtètèkọ́ṣe Ọlọ́run ò sọ àwa àti Ìgbò àti Haúsá papọ̀.
ètò ọwọ́ ènìyàn ni tá bá mọ̀ pé kò pé wa mọ́ agbẹ́dọ̀ dìde àwọn tó fi ìyà jẹ àwa Yorùbá wọn pọ̀ tó wà ẹ jẹ́ á dìde gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn tó wà ní ipò tó lówó lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá mélòó la lè rí tọ́ka sí nínú wọn pé wọ́n fẹ́ àlàáfíà fún ìran Yorùbá majority olówó ilẹ̀ Yorùbá ló ti tà wá fún Dangote tán gbogbo product tó ń jáde nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó jọmọ Yorùbá lónìí àwọn olówó wa wọ́n ti gbà wọlé wọ́n wá ń fà wá lé ọwọ́ Dangote tọ́mọdé sọ wípé ibi tí Dangote ti pààyàn jù ilẹ̀ Yorùbá ni tírélà Dangote yìí kọlùgì kì í kọlọ̀pẹ̀ ọmọ ènìyàn àárín ọjà tó ti máa pa lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ dẹ̀mọ̀ pé ó ní mínì tí gbogbo wa bá dẹ̀mọ̀ pé ó ní mínì ṣùgbọ́n yẹ ká gbára wa ni èmi á máa sọ wípé Ọlọ́run sọ Yorùbá wípé tọ́lọ́run bá ti fọ̀ ọ̀tá ẹni wọn ni kò lè pani mọ́ láyé àtijọ́ tọ́lọ́run bá fọ̀tá yín wọn yìí tẹ́ ẹ̀ bá gbégbèsè á lọ túra mú á di àpadàbọ̀ abìjà tórótóró á dàbí àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá tí ọ̀tá rẹ̀ bá lóun lẹ́nu kí wọ́n náà lẹ́sẹ̀ ni ìjà padà lẹ́yìn wọn all these big man they don't have anything to offer Yorùbá land àwọn tó dẹ̀ darapọ̀ mọ́ wa tó jẹ́ pé ọmọ àlè ni wọ́n Ọlọ́run ti ń tú àṣírí wọn tá a pè pé bíá ìlànà ni wọ́n àṣẹ ìdínà ni wọ́n Ọlọ́run ti expose wọn Ọlọ́run ló tì wọ́n jáde kì í ṣàwà ṣe alágbára láti tì wọ́n jáde ni wọ́n wá sí láàrin bíbá yìí wọ́n náà gba 3 million àwa ò rí nǹkan kan káàkiri state náà ti gbà á èmi mọ̀ pé Ọmọlúkà ò gba tọmọlúkà bá gba pé bàbá Èkìtì ṣe ti fún ẹ ní títí ẹ lórí struggle yìí mọ́tò tọmọlúkà à ń lò lórí struggle yìí ló parẹ́ sí àwọn kan ìyá àtòkòdóko tìlú délùú ti city dé city bẹ́ẹ̀ làwọn kan ti wà níbi kan tó ń gba 3 million in the name of ìlànà bàbá Bánjí Akíntóyè. That is why I say that George Akiola and Association they have case to answer láì jẹ́ bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run á dìde o mi ti fẹ́ bùlù wọn mo fi Ọlọ́run ọba mi ṣẹlẹ́rìí ọjọ́ méje lẹ̀mí mímọ́ ní kí n fún wọn tí ò bá ti jáde síta tí Akiola George ò bá jáde síta I don't want to know anybody. We are talking about Yoruba. We are talking about freedom of Yorubas, not freedom of me. Tó bá jẹ́ freedom ti tèmi ni, àmọ́ tara mi ni. Tí n bá ní freedom, tí ìlú tí mo wà bá ní freedom, mi ò ní freedom. Èyí tí àwọn wòlíì èké fi ń tàn yín nìyẹn. Àwọn jí òyìn tí ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé wọn lórí. Àwọn olè. Àwọn apanilẹ́kúnjayé ilẹ̀ Yorùbá. Àwọn apànìyàn tó jẹ́ pé ẹ̀jẹ̀ ènìyàn ganan náà pa sórí ọ̀tá wọ́n wá láwọn ṣe deliverance fún yín àwọn ṣe ìwẹ̀ odò fún yín àwọn gbọ́wọ́lé yín wọ́n da òróró lé yín lórí shame on them. Tèmi bá ní freedom tí ìlú tí mo wà tá a bí mi sí tí ò bá ní freedom mi ò ní freedom torí àìní freedom ìlú yẹn ló máa dógun jà mí. A rí àwọn tí ò sí brave fún tí wọ́n lọ́pọlọ tí wọ́n ní ìmọ̀. They have opportunity to go to America, to go to London, to go to Canada. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa ńbẹ̀ torí wípé ìlú tán wà
wọ́n ní òmìnira. Òmìnira ilẹ̀ Yorùbá tí Yorùbá bá lé òmìnira lẹ́ni gbàyẹlẹ́ máa mọ̀ kò sẹ́ni tó máa sọ fún òṣì nígbà tó ṣì máa dágbére, kò sẹ́ni tó máa sọ fún àìní nígbà tí àìní máa dágbére, kò sẹ́ni tó máa sọ fún ìpọ́njú nígbà tí ìpọ́njú máa dágbére, kò sẹ́ni tó máa sọ fún ẹni kánà kẹtẹ́kì mi ò tó wọlé nígbà tó máa dágbére, fìkọ́rọ́ kan nígbà tó máa dágbére, àìríná àìríwọ̀ àìríjẹ nígbà tó máa dágbére, nígbà tí ilẹ̀ wa bá gba òmìnira. Ṣùgbọ́n tí ilẹ̀ wa ò bá gbòòrò òmìnira, ìpọ́njú á máa pọ̀ sí ni, òṣì á máa pọ̀ sí ni, àṣeyìrí á máa pọ̀ sí ni, fìkànnàkà á máa pọ̀ sí ni. Ẹ jẹ́ á kọ́kọ́ wá òmìnira fún ilẹ̀ wa náà káwa tó máa lé òmìnira kiri. Tí òmìnira wa tó bá dé, tí òmìnira ilẹ̀ ìlú ẹ̀yà wa tó bá dé, nígbà náà ni èmi àti ìwọ la máa tó ní òmìnira. Torí òmìnira ilẹ̀ yẹ á ràn wá. Torí gbogbo ohun tí ènìyàn fi ń jẹ́ ènìyàn láyé nínú ilẹ̀ yẹ ló ti ń jáde. Tí inú ilẹ̀ bá dùn, á mú èso tó dára jáde, á mú irúgbìn tó dára jáde. Bóyá lẹ mọ̀, òṣì tó ń rá bàbà lórí ilẹ̀ Yorùbá ló ń mú kéèmí àtẹ̀yìn máa gbégbé ayé òṣì, ìgbé ayé àìní, ìgbé ayé ìpọ́njú, ìgbé ayé iná kẹtẹ́kì mi ò tó wọlé. Òmìnira ilẹ̀ wa ní kẹjá kọ́kọ́ wá. Nígbà ayé Awólọ́wọ̀ tí ìran wa gba òmìnira, a lè máa pè Yorùbá ní number 1 in Africa, not only Africa. Ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé Belgium, France, we have television station before them. Lẹ́ni nígbà tí ìpọ́njú wọlé, ṣé ibi tí France bá ti ń sọ̀rọ̀, Belgium bá ti sọ̀rọ̀, ṣé ẹ̀yà Yorùbá kan lè dúró ńbẹ̀? Ṣé orílẹ̀ Nàìjíríà yìí ṣé ó lè dúró ńbẹ̀? No. Àwọn èèyàn ti kó ìpọ́njú bá ilẹ̀ wa, ní ilẹ̀ wa fi sùn ìpọ́njú jáde. Ẹ jẹ́ ká Bíbélì díẹ̀, ẹ jẹ́ ká Bíbélì to back what I say that tí ilẹ̀ wa ò bá gba àlàáfíà ẹ pa mí lẹ́rìn, iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe. Ìwé Kóróníkà kejì orí 7 ẹsẹ̀ 14 ẹ gbọ́ dáadáa o, bóyá ohun tí mo sọ yẹ bóyá ó bá mú, pé ilẹ̀ wa ló ṣàìsàn, tí ilẹ̀ wa bá wá gbàwòsàn tán, tó bá gbàwòsàn yẹn ló sun èso tó dára sí wa. Ṣùgbọ́n tí majority àwọn tó lówó lé ní ilẹ̀ Yorùbá lọ bẹ̀rẹ̀ dáadáa, owó ẹ̀jẹ̀ ni. Bí wọ́n jalè, wọ́n á pààyàn, bí wọ́n á pààyàn, ríṣùà ara ìlú yìí ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ lọ́wọ́ tán rán lọ́wọ́. Ara ìná rán lọ́wọ́. Gbogbo àwọn tẹ́ ń wò yẹ big man millionaire kì í ṣowó tó mọ́. Kò sólóṣèlú tó wà nílẹ̀ Yorùbá tá a sọ pé owó ọwọ́ mọ́ tí ò ti ta ẹ̀jẹ̀ èèyàn lẹ̀. Kó tó dé ipò àkọ́kọ́ lọ sẹ́tù àwọn godfather ẹ̀ billions of naira ní ló máa ti náà. Ọwọ́ wọn ò mọ́. Àwọn náà mọ̀ pé ilẹ̀ yẹn sún ìpọ́njú náà fi fáìn wí ara wọn. Tẹ bá rí pásítọ̀ mi lẹ́ni tó ń pẹ́ dáadáa tó ń tu bí ejò lórí pẹpẹ, tẹ bá wádìí ẹ̀ dáadáa ó tẹ̀ ń dì ní. Àwọn náà mọ̀ pé ìpọ́njú ìbínú Ọlọ́run bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó dẹ̀ wà nílẹ̀ Yorùbá. 2 Chronicle 7:14 ó ní bí àwọn ènìyàn mi tí à ń porúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú èmi Ọlọ́run, tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà àti rẹ ara wa sílẹ̀, ṣé a ti rẹ ara wa sílẹ̀, ṣé a ti gbàdúrà, ṣé a ti wá ojú Ọlọ́run, tí wọ́n bá sì yí padà kúrò ní ọ̀nà búburú wọn. Ohun tó mú ìkorò bá ilẹ̀ rẹ o, tí ilẹ̀ yẹn fi ń sun ìkorò jáde, tí àwa tá a mọ̀ díẹ̀ ẹ̀ṣẹ̀ tá a bá ń jìyà ẹ̀ lọ́wọ́. Tí wọ́n bá sì kọ ọ̀nà búburú wọn sílẹ̀, nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Ọlọ́run ò ṣe sọ wípé èmi ó sì bù fún wọn,
òní nígbà náà tí wọ́n bá rẹra wọn sílẹ̀ lèmi ò gbọ́ wọn látọ̀run wá èmi ò dáríjì wọn èmi ò sì wo ilẹ̀ wọn sàn ilẹ̀ wa ló ń ṣàìsàn lọ́wọ́. We did not have problem. Adáwa togotogo ni wọ́n ti gbé ohun àìmọ́ wọnú ilẹ̀ wa wọ́n ti tẹ ìjà láìṣẹ̀ sílẹ̀ wọ́n ti mú Ọlọ́run bínú lórí ilẹ̀ wa ní ilẹ̀ fi kọ̀ tí ó fi ń sun ìkorò jáde sí wa. Ìyẹn ni pé gbogbo àdúrà irọ́ táwọn pásítọ̀ yẹn gbà ṣíre bóbóbóbóbó kára bábábábábá mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́ búbúbúbúbúbú ṣíṣíṣíṣíṣíṣíṣí ẹbí wọn léèrè ṣó bá Bíbélì mu. Ask them ṣó bá Bíbélì mu. Níbi tí ẹ̀mí Ọlọ́run ti bà lé àwọn ọmọ ẹ̀yìn Bíbélì wípé oníkálukú bẹ̀rẹ̀ sí ń fèdè tuntun sọ̀rọ̀. Ẹni tí ò gbédè Tógò ń sọ Tógò. Ẹni tí ò gbé Arab bẹ̀rẹ̀ sí ń sọ Arab. Àwọn tó kújọ ń bẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣebí jù rẹ̀ yẹn ni èdè Yorùbá ló ń sọ yìí èdè kíní ló ń sọ yìí ọ̀nà tọ́ di dododododododo rárárárárárárá ṣiṣiṣiṣiṣiṣiṣiṣi ooo Ọlọ́run wípé nígbà tí ẹ bá rẹra yín sílẹ̀ tẹ́ bá wá ojú òun Ọlọ́run nígbà náà làdúrà yín máa gbà tẹ́ kọ ìwà búburú yín lẹ̀ ó ní nígbà náà lèmi yóò wo lẹ́yìn sàn ẹ má já tanra wa ilẹ̀ Yorùbá ló ń ṣàìsàn Ọlọ́run ló ń bínú sí ilẹ̀ Yorùbá lọ́wọ́ torí wípé àwọn tẹ́ ẹ rí tó wà ní ipò lénìí wọ́n ti fi ipò àtowó wọ́n ti fi bà ohun tó dára jẹ́ ní ilẹ̀ Yorùbá wọ́n ti fi ipò àtowó wọ́n ti fi kó bá ilẹ̀ Yorùbá wọ́n ti fi ipò àtowó wọ́n ti fi invite ìyọnu ìpọ́njú wọnú ilẹ̀ Yorùbá lọ. Ó tó àkókò pé mi àtẹ̀yìn láti think twice think deep. Bíbélì wípé Ọlọ́run sì fún àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ láti yan ikú àti ìyè. Èwo lọmọ Yorùbá fẹ́ yàn? Ṣé ikú ni tàbí ìyè? That we will not allow all this Oba to fake us again, to deceive us. All the pastor, all the olóṣèlú or jealous láti máa tàn wá jẹ mọ́. Ẹgbẹ́ èyí ipòkípò tó ní kálukú wa bá wà àdánwò ní níwájú Ọlọ́run. A fi ń dán ẹ wò ní. Ipò tó bá wà ìdánwò ní níwájú Ọlọ́run. Ìdánwò tó lé. Ṣé mi máa pass ti tèmi? Ṣé wọ́n máa pass? Can we say that Lamidi Adéyẹmí á pass bí? Àbí Ọ̀jájá tó jẹ́ wípé bọ́n ṣe ń domi àlàáfíà Yorùbá ń rú nínú wọn dùn sí. Bọ́n ṣe ń domi àlàáfíà Yorùbá ń rú nínú wọn dùn sí. Wọ́n dẹ̀ happy. They be able to marry new wife, to buy a jet. Ọmọ Yorùbá dẹ̀ ń kígbe oró. Ikú dẹ̀ ń pa kékeré, ó pa àgbàlagbà, ó ń pa kúkúrú, ó pa gíga. Wọ́n dẹ̀ mọ̀ wípé ẹyẹ ò ké bí ẹyẹ mọ́, eku ò ké bí eku mọ́. Ọmọ ènìyàn gan refuse láti fọ̀n bí ọmọ ènìyàn. Kò kàn wọ́n. Because wọ́n ń ṣara wa. Wọ́n kàn fojú ju ara wa ni. Wọ́n ń ṣara wa. Ọmọ ọkọ làwa, ọmọ àlè làwọn. Wọ́n ń ṣe ara wa. Ọmọ àtọ̀húnrìn wa ni wọ́n. Ní ilẹ̀ Yorùbá ò ṣiṣẹ́ pàtàkì. Mo ti béèrè ìbéèrè yẹn rí. Màá tún béèrè lénìí pé iṣẹ́ wo ní Ògún, Ọya, Ọbàtálá, Ṣàngó, Ọ̀rànmíyàn, Ọbàntá, èwo ló tún wà ń bẹ̀? Àwọn òṣàyẹ èèyàn ni wọ́n o. Iṣẹ́ wo náà ṣe tí ilẹ̀ Yorùbá torúkọ wọn ò parẹ́? Táwọn àwọn bàbá wa àgbà yẹn fi decide pé ẹja máa bọ wọ́n. Ṣé wọ́n ń bilẹ̀ Yorùbá wó ń gbà yẹn ni àbí wọ́n gbé dúró? Ká tún béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń dé adé, ẹ̀yin tẹ̀ pera yín lọ́mọ Odùduwà. Thank God majority of Yorùbá ti mọ̀ náà pé
kì í ṣe gbogbo wa lọ́mọ Odùduwà ìyẹn ò fàjà but we are all Yorubas we believe that we are all Yorubas. ìtọ́dọ̀jì ó di mímọ̀ fún wa wípé Odùduwà dé bá àwọn kan ní Ilé Ifẹ̀ tọ́jọ́ kọ́mọlúpọ̀ papọ̀ ohun tí mò ń lọ rèé iṣẹ́ wo ni Odùduwà ṣe tó fi di mọ́lẹ̀ gbàgbé ní ilẹ̀ Yorùbá tó fi di wípé tá bá máa dárúkọ ilẹ̀ Yorùbá lẹ́ni wá ní àwọn ọmọ Odùduwà ilẹ̀ Odùduwà àwọn ọmọ Odùduwà iṣẹ́ wo ló ṣe ṣe mọ̀ pé èròjà Odùduwà ó dé Benin ó dé Benin Republic dé Togo dé Ghana they are all Yorubas Benin bíbá yìí dé Delta gbogbo Kogi Kwara yẹ táwọn wèrè sọ pé kì í ṣe ilẹ̀ Yorùbá ọmọ àlè bàbá lágége yẹ iṣẹ́ wo l'Odùduwà ṣe ìbéèrè ni o iṣẹ́ wo l'Odùduwà ṣe tó fi di mọ́lẹ̀ gbàgbé ní ilẹ̀ Yorùbá lẹ́ni iṣẹ́ wo l'Ògún ṣe táwọn Èkìtì fi bìlíìfù pé Ògún ṣàṣà ìlú ni wọ́n ti ń bọ Ògún ní ilé lẹ́kìtì ṣàṣà ìlú ni wọ́n ti ń kó Ifá lẹ́kìtì iṣẹ́ wo ni Ògún Ifá ṣe tó fi bìlíìfù pé orúkọ yóò gbẹ́dọ̀ parun bó tiẹ̀ kúrò láyé àní gbàgbé orúkọ iṣẹ́ wo náà ṣé wọ́n bá yé Yorùbá jẹ́ ni ṣé wọ́n fẹ́ kí Yorùbá ó lọ sẹ́yìn ni táwa máa dárúkọ ìtàn Èkìtì parapọ̀ lẹ́ni àá dárúkọ Fábùnmi Òkèmẹ̀sí àá dárúkọ Ògèdèngbé Agbógungbòrò tilẹ̀ Ìjẹ̀ṣà iṣẹ́ wo náà ṣe kí gbogbo àwọn lọ́balọ́ba yẹ kó máa rókì lọ́kàn yín o kẹ́ lè mọ̀ pé ẹ ti kọ ojúṣe yín lẹ̀ mẹ́síńjà lẹ jẹ́ fún àwa aráàlú iṣẹ́ táwa bá ràn yín ló yẹ kẹ́ ẹ jẹ́ kí iṣẹ́ yín ló yẹ kẹ́ máa kọ̀ǹtró wa ṣùgbọ́n lóde òní ẹ ti sọ̀rọ̀ ayín di dictatorship lé wa lórí bá lọ àbọ̀ máa bọ̀ o ohun tá a bá ṣe lénìí yóò dìtàn bó dọ̀la o yóò dìtàn bó dọ̀la yóò di ìtàn bó dọ̀la torí àṣegbé kan kò sí ohun gbogbo tí a bá ṣe àṣepamọ́ ni ẹyẹ òdédé bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹ ṣe gan. bẹ́ẹ̀ náà nílé ní ẹ rí i pé ibi tí wọ́n kó wa lẹ́rú dé lẹ́ni ibi tí wọ́n kó wa lẹ́rú dé lẹ́ni tí wọ́n oppress wa lẹ́ni à á rí i pé a máa lọ sí ilé ìjọsìn wọ́n á ní ká bá májẹ̀mú tó so àwọn àti baba ńlá wa ká so májẹ̀mú tó so àwa àti àwọn baba ńlá wa wọ́n á ní pé kí a bàjẹ́ ẹjọ́ oko ẹrú wo lójú eléyìí lọ nígbà tó bá ní kí ọmọ ba májẹ̀mú tó so òun àti baba ńlá ẹ̀ jẹ́ májẹ̀mú gbogbo wa a máa ní ká lọ ṣe deliverance tó so àwa àti àwọn baba ńlá wa jẹ́ so a dẹ̀ wá ń sọ pé Fúlàní ń pa wá a ní àwọn Fúlàní ń pa wá àwọn míì àti sọ pé bo ni àwọn míì àtú sọ̀rọ̀ ẹ̀yin fúnra yín ẹ ti sọ pé ẹ ti ba májẹ̀mú tó wà lẹ́rìn àtẹ̀yìn àwọn orúnmọlẹ̀ jẹ́ ẹ̀yin fúnra yín ẹ sọ pé ẹ ní kankan ṣe pẹ̀lú wọn mọ́ o ẹ kì í ṣe ọmọ wọn mọ́ ẹ ti sọ ilẹ̀ wọn gan ẹlẹ́ ti hand over ẹ̀ fún God of Israel pé òun ni kó máa mójútó ẹ rí bá ṣe máa ń contradict ara wa ẹ̀yin náà fúnra yín lẹ̀ tó wá sọ pé kí ni àwọn irúnmọlẹ̀ ń wò ẹ ní kí ni àwọn irúnmọlẹ̀ ń wò it's just like nsìn òbí Yorùbá ní pé wọ́n náà sọ pé Yorùbá nígbà bí wọ́n náà sọ pé ọmọ yìí má pa mí má pa mí wọ́n tó bá yá wọ́n ní Yorùbá sọ pé ọmọ yìí má pa ara ẹ̀ tí ọmọ bá ní kí bàbá òun jáwọ́ lọ́rọ̀ òun kí ni bàbá máa ń ṣe bàbá máa kọ́kọ́ jáwọ́ ni Yorùbá ní òde ló máa ń lé ọmọ wálé òde ló máa ń lé ọmọ wálé ọmọ tó bá ní bàbá òun ò là kí ni wọ́n sọ wọ́n ní ẹnu ẹ̀ ló wà yẹn ó ní bàbá òun ò là ó ní bàbá òun ò lówó lọ́wọ́ Yorùbá ní ẹnu ẹ̀ ló wà àbí kí ni Yorùbá sọ ẹnu ẹ̀ ló wà náà òde ló máa ń lé ọmọ wálé nígbà tí ọmọ bá sọ pé òun ò fẹ́ kí bàbá òun dá sí ọ̀rọ̀ òun mọ́ ẹjọ́ ṣé bàbá máa ń fi tipátipá mú ọmọ ló máa ń wá ojú rere òbí gẹ́gẹ́ bí àṣà àwa Yorùbá ní àṣà àwa Yorùbá ọmọ ló máa ń wá ojú rere òbí ṣùgbọ́n tí ọmọ bá sọ pé
bàbá o jáwọ́ lọ́rọ̀ mi ò fẹ́ kó dá sọ̀rọ̀ mi mọ́ ẹjọ́ ṣé bàbá máa ń fi tipátipá ṣé bàbá máa fi tipátipá mú ọmọ pé ìwọ ọmọ o tipátipá o bàbá máa fi ọmọ yẹn ńlẹ̀ because tí ọmọ yẹn ò bá lọ ṣán kò lè gbọ́n bí rúùtàn ta kà nínú bíbélì pé ọmọ onínàkúnà ìgbà tó sọ pé òun fẹ́ lọ kí ni bàbá yẹn sọ bàbá yẹn ní kó máa lọ ṣùgbọ́n ìgbà tí òde lè padà wálé ṣé wọn kó padà wá bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ wa a sọ pé à ń ṣọmọ ọrùn mọ́lẹ̀ mọ́ a ní kán má dá sọ̀rọ̀ wa mọ́ a ní àfẹ́ nǹkan kan ṣe pẹ̀lú wọn mọ́ a ní abú wọn àtúwá àwọn oríṣiríṣi orin àfi bú wọn èṣù padà lẹ́yìn mi mo ti dọ́mọ Ọlọ́run kí ni mo try láti sọ ni pé èmi kéyìn ṣe tirẹ̀ àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn oríṣiríṣi bẹ́ẹ̀ agbára ayé agbára sán àábú wọn kò sí oríṣi èébú tí à ní bú wọn tán so àwọn orúnmọlẹ̀ náà dẹ̀ wò wá wọ́n ṣe báyìí ẹ máa bẹ́ẹ̀ tó bá yá òde alé ọmọ wa lé àwa ń sọ pé wọn ò dá sí wa ìjọba òun náà ṣe máa dá sí wa ṣé àwọn ló máa pè wá àbáwọn la máa pè wọ́n àwọn tó sì ń pè wọ́n ṣé wọn ò dá wọn lóhùn bí nǹkan tí mò ń sọ lénìí mo ní Yorùbá sọ pé wọ́n ní tí Ṣògo bá ń pa igi tó bá ń pa àràbà wọ́n ní kì í ṣe bíi ti ìrókò olúwere láti ìgbà tá a ti máa ń gbọ́ pé bóyá wọ́n ń jalè wọ́n ń ṣe kọ̀ọ̀kan wọ́n ṣe àwọn tó sì ń gbé lóko lénìí àwọn tó máa ń gbé ní oko àwọn ìlú oko tó jẹ́ bí abànú máa ń pè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí wọ́n ti níná a lè pè wọ́n nílùú oko àwọn ìlú oko yìí wọn ò nílẹ̀kùn àbí wọ́n sì máa ń nílẹ̀kùn wọn ò nílẹ̀kùn jẹ́ yín gbọ́ pé ó lè lọ́jà ńbẹ̀ gbogbo ọjà tí wọ́n máa ń ta àwọn oníkòkó yẹn ṣèbí inú ilé wọn ló máa ń kó sí ṣèbí inú ilé àbí kìí ṣe inú ilé wọn ló máa ń kó sí ǹjẹ́ gbọ́ pé so olúkálukú ló mọ ibi tó máa yà sí wọ́n ní tíṣàn woman kan ó comment bóyá last video tí mo ṣe Medina àbí nǹkankan ó ní ṣé orí mi dàrú ni ó kọ́kọ́ sọ pé are you mad ó tún wá sọ another comment ó ní ṣé orí mi dàrú mo wá comment sísàlẹ̀ mo ní orí tèmi ò dàrú o ó ní ṣé orí mi dàrú ọmọ ṣẹ́kẹ̀ okùn bẹ́ẹ̀ ni ọmọ ṣẹ́kẹ̀ okùn ni mí èmi Olúwatóyìn ọmọ alámájà ìgìrìgbòjò la ọmọ òkìsẹ́ méjì báwo rẹ̀ jókè ọmọ òkìsẹ́ ọmọ òjì kùtùkùtù bara sómi abara lóló ọmọ ṣùgbọ́mùdọ́jà ọmọ òsọjà dìgbòmù ọmọ òṣù barakata ní etí òpùrùn ọmọ aṣẹ́kẹ̀ okùn ọmọ òdí o àwọn ọmọ òdí o bẹ́ẹ̀ ni oríkì ilé mi ni ọmọ ṣẹ́kẹ̀ okùn ọmọ òdí o ìsoríkì kí ni mò ń try láti sọ ni pé obìnrin yìí ní pé ṣé mo ní ó ní ṣé àrùn ọpọlọ ń yọ mí ní ẹnu ẹ jọ̀ọ́ ṣé ọmọ tó bá fẹ́ tún ilé bàbá ẹ̀ ṣe ẹ̀yin ti rí ọmọ tí ẹni tí àrùn ọpọlọ ń yọ lẹ́nu tó ronú pé òun fẹ́ lọ tún ilé bàbá òun ṣe rí ẹ ti rí ẹni tí àrùn ọpọlọ ń yọ lẹ́nu tó wá rò pé ilé bàbá òun ni kóun lọ tún ṣe so nísìnyí ta bá ronú pé a fẹ́ gba òmìnira a ní láti gbé àwọn ìgbésẹ̀ a ní láti tún ilé àwọn baba ńlá wa ṣe ẹ jọ̀ọ́ ṣé ẹni tí àrùn ọpọlọ ń yọ lẹ́nu nìyẹn ló ronú pé òun fẹ́ tún ilé bàbá òun ṣe so obìnrin yìí ní ṣé àrùn ọpọlọ ń yọ mí lẹ́nu àrùn ọpọlọ ò yọ mí lẹ́nu orí mi pé bí orí alájọṣọmọlú torí pé mo jẹ́ ọmọ ọkọ mi kì í ṣe ọmọ àlè bẹ́ẹ̀ ni mi ò kì í ṣe ọmọ àlè mọ́ mi ì ṣe ọmọ àlè Yorùbá ọmọ ọkọ ni mí ìdí nìyẹn tí mo ṣe fẹ́ tún ilé bàbá mi ṣe ìdí nìyẹn tí mo ṣe rí pé àwọn òyìnbó wọ́n fi ẹ̀sìn bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n fi ẹ̀sìn wọ́n fi kó wa ní ẹrú wọ́n dẹ̀ da orí ìtàn kodò lẹ́ni nítorí pé gbogbo nǹkan tí a ní lẹ́ni gbogbo nǹkan tí à ń pọ́nlé lẹ́ni tá a rò pé bóyá òyìnbó ló fún wa gbogbo ẹ̀ pátá ló wà nínú ìṣẹ̀ṣe wa òfin mẹ́wàá tí a kọ́ ní ilé ìjọsìn ó wà nínú ìṣẹ̀ṣe Yorùbá òfin mẹ́wàá tí a kọ́ ní ilé ìjọsìn ó wà nínú ìṣẹ̀ṣe Yorùbá so kò sí nǹkan tuntun kan kò sí nǹkan ẹyọ tuntun kan tí òyìnbó kọ́ wa òyìnbó ò kọ́ wa ní nǹkan tuntun kankan kò sí nǹkan tuntun kan tí wọ́n kọ́ wa ju pé wọ́n gbé wa kúrò nínú òtítọ́ wọ́n tàn wá jẹ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tuntun kankan báyìí tí òyìnbó kọ́ wa kò sí nǹkan tuntun kankan tí òyìnbó wa kọ́ wa òyìnbó ò kọ́ wa ní nǹkan tuntun kankan ju pé òyìnbó tàn wá wọ́n ní tibitire la dálé ayé
mo ní a jẹ́ ọmọ àdìmúlà ọlọ́fin ayé, a wá lọ sí church, a ní kí gbogbo májẹ̀mú tó wà láàrin àwa àti baba ńlá wa àdìmúlà ọlọ́fin ayé, gbogbo àwọn irúnmọlẹ̀ a ní kó jádànù jádànù jádànù, a ní kí gbogbo májẹ̀mú yìí kó jádànù. Àwa dẹ̀ jẹ́ ọmọ aládé tó jẹ́ pé ìran àwọn baba ńlá wa wọ́n ti ń dé adé kí àwọn tó wá kó wa lẹ́rú 8th century náà ẹ̀ṣẹ̀ ìjọba, wọn ò tiẹ̀ ládé gan kó tó di pé bóyá àgbà tán wá sílẹ̀ wa náà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń dé adé. So lẹ́ẹ̀ni àwa di ẹrú Fúlàní, ṣùgbọ́n ìgbà tá ló ń sọ ní chọ́ọ̀chì pé kí gbogbo májẹ̀mú tó so àwa àtàwọn irúnmọlẹ̀ pé kó jádànù yẹn kò ní ìtumọ̀ sí wa. A ní kí májẹ̀mú tó so àwa àtàwọn irúnmọlẹ̀ a ní kó jádànù. Ìgbà tí májẹ̀mú dẹ̀ àbí ìbánu ara la fi sọ, a fi ẹnu ara wa sọ pé a ní kankan ṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ mọ́ o, a ní kí májẹ̀mú kó jádànù o, káwọn irúnmọlẹ̀ má ṣọ́ wa o, kọ́ má ṣọ́lẹ̀ wọn mọ́ o. Thank you my brother. A ní kí májẹ̀mú tó so àwa àtàwọn irúnmọlẹ̀ a ní kó jádànù, a ní kó má ṣọ́ ilẹ̀ wa mọ́, a ní à nílò wọn mọ́, ẹ má ṣọ́ wa mọ́. A ti ní àwọn bàbá tuntun láti ilẹ̀ Arab àti ilẹ̀ Israel, Middle East ṣá, tó máa ṣọ́ wa àti Rome àti England, tó máa ṣọ́ wa àti Europe, tó máa ṣọ́ wa o. Ẹ̀yin irúnmọlẹ̀ o, a kò nílò yín mọ́ o. Ìgbà tí a dẹ̀ sọ pé a kò nílò àwọn irúnmọlẹ̀ mọ́ pé kí wọ́n má ṣọ́ wa mọ́, ẹ jọ̀ọ́ nísìn àwa ń sọ pé ẹlòmíà tó wá sọ pé kí ni irúnmọlẹ̀ ń wò? Wá ní kí ni àwọn irúnmọlẹ̀ ń wò tí wọn ò fi ṣọ́ àwọn? Wọ́n ní kí ni àwọn irúnmọlẹ̀ ń wò tí ò fi ṣọ́ wọn? Ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ sọ pé ẹ fẹ́ kí àwọn irúnmọlẹ̀ ṣọ́ yín mọ́ o. Ẹ̀yin fúnra yín lẹ tún contradict ara yín wípé kí ni àwọn irúnmọlẹ̀ ń wò tí wọ́n fi ń pa yín nípa ìyà. You renounce your father. You have renounced them already. It's just like ẹ jẹ́ ká fi ṣírò ara wa wò. Ọmọ kan ń ṣe ọmọ yín, ọmọ tẹ́ fẹ́ràn, ó dédé wá bá yín ó sọ pé òun ò kí ń ṣọmọ yín mọ́, ipò òun ti kọ̀ yín ní òbí pé kẹ́ má dá sí ọ̀rọ̀ òun mọ́. Ẹ dẹ̀ fi ọmọdé ilẹ̀ pé kó lọ, wípé tó bá lọ o, tó bá padà dé ojú ẹ̀ àlà àbí òde ó máa ń lé ọmọ wá sí ilé. Òde máa ń lé ọmọ wá sí ilé. Ńgbà tí òde wá lé ọmọ wá, ńgbà tí ọmọ wá lọ bí tí ọmọ wà tí ìyá wa ń jẹ ọmọ wá sọ pé bàbá òun ò dá sí òun. Ọmọ fúnra ara ẹ̀ ló dẹ̀ sọ fún bàbá ẹ̀ pé bàbá o má dá sí mi mọ́ o, bàbá jáwọ́ lọ́rọ̀ mi o, bàbá mi ìfẹ́ mi nílò ẹ mọ́ o. Bàbá dẹ̀ fi ọmọ lẹ̀ pé ọmọ ó dẹ̀ gbà táwa ń kékeré, ẹ rí pé ọmọ tọmọ bá ń kúrò nígbà táwa ń lò òkè tó bá ń lọ sí di láńtà, tẹ bá ń na ọmọ yẹn pé kó má dé di àtùpà, ọmọ yẹn ò ní gbọ́. Tó bá ti fi ọmọ yẹn lẹ̀ kó lọ fọwọ́ kan àtùpà, tí àtùpà bá jó ọwọ́ ọmọ yẹn, ṣe mọ̀ pé tó wá di ọjọ́ míì kò sí ọmọ kò ní rálọ̀ dí àtùpà mọ́. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ wá ṣe rí. Gbogbo wa la sọ pé àfi kankan ṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ mọ́, a ní nílò wọn mọ́, a ní kò sí kankan tí a fẹ́ bá wọn ṣe mọ́, a tiẹ̀ tún fún wọn kò sí orúkọ burúkú tí a ò fún wọn, gbogbo ìtàn burúkú la pa nípa wọn, tá bà wọ́n lórúkọ jẹ́. A pa oríṣiríṣi ìtàn lénìí, a bà wọ́n lórúkọ jẹ́, bẹ́ẹ̀ ni pé ara wọn kọ́ ni a ti jáde, tó jẹ́ wípé àwọn òyìnbó gan máa fi wá ṣe yẹ̀yẹ́ ni pé irú àwọn ọmọ wo leléyìí, irú àwọn ọmọ wo leléyìí tó ń fi àwọn baba ńlá wọn ṣe ẹ̀sìn yìí. Ṣùgbọ́n àwa ní pé wọn ò dá sí wa, àwa ní wọn ò dá sí wa. Báwo náà ṣe fẹ́ dá sí wa? Àfọwọ́fà wa ni nà, àfọwọ́fà ni. So ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ lénìí, a sọ pé Ifá, òrìṣà, Olódùmarè, Ọ̀rúnmìlà. Ifá, òrìṣà, Olódùmarè, Ọ̀rúnmìlà. Bẹ́ẹ̀ ni a rí pé lénìí a ti kọ àwọn orin kan rí tó jẹ́ pé àṣìkọ orin ni, àṣìkọ orin ni àwọn orin yìí, àṣìkọ orin ni àwọn orin yìí. Ó ti gbàgbé pé ọmọ tí ó bá sọ lẹ́nu, bẹ́ẹ̀ ni àpò ìyà ló sọkọ̀. Bẹ́ẹ̀ ni àwọn politics, bẹ́ẹ̀ ni àwọn ló kọ́ wa, ṣùgbọ́n látìgbà tí wọ́n ti lọ yẹ ká ti rorí ara wa. Wọ́n ti fi wá bẹ́ẹ̀ ni àwọn ló kọ́ wa, ṣùgbọ́n wọ́n ti lọ láti 1960. Ṣé kò yẹ kó rí tiwa náà ti pé? Èmi ò jí gbogbo ẹ̀ lórí òyìnbó mọ́, àwa náà ní tiwa. Òyìnbó ti ṣe tiwọn, wọ́n ti lọ.
àwa fúnra wa ni ká wá ṣe àtúnṣe àwa fúnra wa ni pé kí a ṣe àtúnṣe so a máa kọ orin ifá ijó tí mo jó yes it needs to be reformed yes ijó Jésù ni bàbá májẹ̀nsọ̀dímùkẹ́ níwájú ifá ijó tí mo jó o ijó àdúrà ni o bàbá májẹ̀nsọ̀dímùkẹ́ níwájú ifá but orin yìí mo rí pé orin yìí bíi it's a rebellious song ni orin yìí jẹ́ orin ìṣọ̀tẹ̀ sí Olódùmarè orin ìṣọ̀tẹ̀ sí Olódùmarè ni orin yìí torí pé nínú ìṣẹ̀ṣe wa Ifá nìkan ṣoṣo lórí Olódùmarè Ifá ni àṣírí Olódùmarè Ifá ni Olódùmarè fi dá ilé ayé nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ mo sọ pé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ ibòmíì ni báyìí ni wọ́n ń ṣe ní ìlú Arab èèwọ̀ even ní ilẹ̀ Ìgbò tó súnmọ́ wa báyìí ni wọ́n ń ṣe ní India ńkọ́ èèwọ̀ ni ní ilẹ̀ òdáyé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ ibòmíì ni nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ wa Ifá ni ohùn Olódùmarè Ifá ni orí Olódùmarè Ifá ló wà pẹ̀lú Olódùmarè láti ìbẹ̀rẹ̀ Ifá nìkan ló lè sọ bí Olódùmarè ṣe rí Ifá nìkan ló lè ṣe àlàyé Olódùmarè Ifá is just like mo ti sọ wọ́n ní Olódùmarè dá wa ní àwòrán ara ẹ̀ Ifá ni òjìji Olódùmarè Ifá ni a lè sọ pé Olódùmarè gangan Ifá ni Olódùmarè òjìji mi ṣe bẹ́ẹ̀ mi lòjìji ara àbí òjìji mi ṣé kìí ṣe òjìji mi mọ́ òjìji èèyàn is you part of your life bẹ́ẹ̀ náà ni Ifá àti Olódùmarè ṣe jẹ́ then táwa ni Ọ̀rúnmìlà bara àgbọnnìrègún Ọ̀rúnmìlà bara àgbọnnìrègún ni àyànfẹ́ Olódùmarè nínú gbogbo àwọn ọmọ tí Olódùmarè ní a lè sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ because tí Olódùmarè ò bá ní trust ìgbàgbọ́ nínú Ọ̀rúnmìlà Olódùmarè ò ní gbé àṣírí Olódùmarè fún Ọ̀rúnmìlà so Ọ̀rúnmìlà jẹ́ ìmùlẹ̀ Olódùmarè Ọ̀rúnmìlà dẹ̀ ni ẹni tí Olódùmarè fi Ifá rán wá sí ilé ayé Ọ̀rúnmìlà bára mi àgbọnnìrègún àtórí ẹni tí kò sunwọ̀n ṣe àwọn ni Olódùmarè fi Ifá rán wá sí ilé ayé so ẹ kàn rí pé Ọ̀rúnmìlà kọ́ ni Ifá ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ so Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ Olódùmarè tí Olódùmarè fi Ifá rán wá sí ilé ayé ó tiẹ̀ ṣe wọ́n ní pé ìgbà kan wà tó yẹ pé Ọ̀rúnmìlà tún padà lọ sí ọ̀run tó jẹ́ pé Olódùmarè fúnra wọn ló tún kọ́ Ọ̀rúnmìlà ní Ifá bí wọ́n ṣe ń tẹ Ifá sí omi bí wọ́n ṣe ń tẹ Ifá sí afẹ́fẹ́ pé tí wọ́n bá gbé so kí ni mo try láti sọ ni pé wọ́n ní pé lẹ́yìn tí Ọ̀rúnmìlà kọ́kọ́ gbé Ifá wá sílé ayé Ọ̀rúnmìlà tún wá padà lọ sí ọ̀run Olódùmarè tún wá kọ́ Ọ̀rúnmìlà ní Ifá ta ni wọ́n ń pè ní Olódùmarè ní Yorùbá Olódùmarè just mean a supreme creator one sole creator olódù tó mọ àrè ẹnìkan ṣoṣo ìgbàgbọ́ Yorùbá ò gbà pé ayé ìyá rè pé universe pé èèyàn méjì àbí mẹ́ta lónìí ìgbàgbọ́ Yorùbá ni pé ẹnìkan ṣoṣo so ẹnìkan ṣoṣo yẹn náà ni Yorùbá ń pè ní Olódùmarè anytime tí Yorùbá bá ti sọ pé Olódùmarè yẹn ó ti mean pé creator kan ṣoṣo tó ní ayé àti ọ̀run àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ olókun ni ọlọ́sà ni ẹ̀ǹpọ̀n gbogbo kíǹkan àti ẹ̀mí òfurufú ni gbogbo nǹkan tó wà ní universe pátápátá ó jẹ́ ti òun ni Olódùmarè ló wà ní in charge Olódùmarè ló dá òun ló ní ìmọ̀ àti agbára àti ọlá so àwọn tí wọ́n sọ pé Ọ̀rúnmìlà jẹ́ idol ṣé ẹ rí nísìnyí mo ti jẹ́ kẹ́ ẹ gbọ́ pé Olódùmarè ló fún Ọ̀rúnmìlà ní Ifá láti fi tún ilé ayé ṣe Olódùmarè tún wá kọ́ Ọ̀rúnmìlà bọ̀ lẹ́nìí a sọ pé àwọn òjíṣẹ́ Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà ti lọ Ọ̀rúnmìlà máa ń lọ ó máa ń bọ̀ tẹ́lẹ̀ bọ̀ ìgbà tó wá padà lọ pátápátá tó wá fi ilé ayé tó wá àwọn tó ti wá kọ́ pé kí wọ́n máa
pass from one generation to another. Lénìí a ní àwọn òjíṣẹ́ Ọ̀rúnmìlà lénìí a ní wọn kò mọ Ọlọ́run, àbí kì í ṣe nǹkan tá a máa ń sọ nìyẹn? A ní wọn kò mọ Ọlọ́run, a ní Sátánì ni wọ́n mọ̀. Ṣùgbọ́n a wò pé èdè yìí Sátánì, kò sí èdè Sátánì ní èdè àwa Yorùbá, kò sí nǹkan kan tó ń jẹ́ Sátánì ní èdè àwa Yorùbá bí kò ṣe ìgbà tí àwọn òyìnbó kó wa ní ẹrú àti ìgbà tí a gba ẹ̀sìn Islam àti ìgbà tí a gba ẹ̀sìn Christian. Àṣetán ó wá láti inú àlùkùránì, bẹ́ẹ̀ dẹ̀ ni Satan ó wá láti inú Bíbélì. Kò sí nínú ìṣẹ̀ṣe Yorùbá pé Sátánì kankan Sátánì kankan àwọn baba ńlá wa ní ń bọ Sátánì kankan. Even èṣù láàlú gan tó jẹ́ pé láàrin àwọn ìrúnmọlẹ̀ òun ló dàbí pé ó nọ́tì, ṣùgbọ́n náà èṣù láàlú náà Olódùmarè ni ọmọ Olódùmarè ni èṣù láàlú. Kò sí pé àwọn baba ńlá wa pé wọ́n ń bọ Sátánì, kò sí oríkì fún Sátánì nínú ìṣẹ̀ṣe Yorùbá. So kí ni mo ń try láti sọ ni pé ẹ rí i pé nínú ìṣẹ̀ṣe wa kò sí ẹ dẹ̀ rí i pé ìṣẹ̀ṣe nǹkan kíkan tí Olódùmarè bá ti dá, nǹkan kíkan tí Olódùmarè bá dá funfun ni. Ẹ rí ta máa kọrin pé Ọlọ́run mímọ́, Ọlọ́run mímọ́, Ọlọ́run mímọ́, Ọlọ́run funfun, Ọlọ́run bàbá, Ọlọ́run ẹ̀là, ó nínú funfun, ó níwà funfun, Èdùmàrè rere la ó máa pè é, ó fi iyùn sọ́wọ́ ọmọ rẹ̀ òsì, góòlù sọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀tún. Nípa pé nǹkan kíkan tó bá wá láti ọ̀dọ̀ Olódùmarè mímọ́ ni, mímọ́ mímọ́ ni Olódùmarè, mímọ́ mímọ́ òun ni Olódùmarè. Orin Ọlọ́run mímọ́ yìí kì í ṣe pé bóyá ìgbà tí àwọn òyìnbó dé ni a bẹ̀rẹ̀ sí ní kọ. Inú ìṣẹ̀ṣe tán bá ti wà ní ilé ìjọsìn òun ni wọ́n máa ń kọ. Dóò nígbà tí a gba ẹ̀sìn Christian, mo sọ fún yín pé àwọn baba ńlá wa nítorí pé ìtàn tí wọ́n ní wọ́n fi Jésù sí ààyè ẹ̀là mímọ́. Wọ́n wá ní Jésù mi o ìwọ ológo dídán, ṣùgbọ́n orin yìí kì í ṣe Jésù ni wọ́n kọ orin yìí fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Orin yìí wọ́n sọ pé Ọbàtálá ni wọ́n máa ń kọ orin yìí fún nínú ìṣẹ̀ṣe àwa Yorùbá kó tó di pé bóyá ẹ̀sìn Christian kó tó dé. So kí ni mo tún fẹ́ sọ ni pé nínú Ifá wọ́n ní tí wọ́n bá fẹ́ tẹ̀ wọ́n ní odù, a rí pé lénìí oríṣiríṣi babaláwo ló wà lénìí. Babaláwo wà ní ilẹ̀ Yorùbá, àwọn ìránṣẹ́ Ọ̀rúnmìlà àwọn ni wọ́n máa ń pè ní babaláwo. Bàbá aláwo, awo míì secret, àwọn tí wọ́n tẹ̀ ní odù Ifá. Ṣùgbọ́n a rí pé lénìí àwọn babaláwo náà a ní àwọn adáhunṣe wà bẹ́ẹ̀ ni. So kì í ṣe gbogbo àwọn tá à ń pè ní babaláwo lénìí àwọn ni wọ́n jẹ́ babaláwo. Àwọn babaláwo gangan ni àwọn ọmọ Ọ̀rúnmìlà, àwọn tí wọ́n tẹ̀ ní odù Ifá, tí wọ́n bá Ọ̀rúnmìlà múlẹ̀. So gbogbo àwọn tí wọ́n bá dẹ̀, torí pé Ọ̀rúnmìlà jẹ́ ìmùlẹ̀ Olódùmarè, Ọ̀rúnmìlà jẹ́ ìmùlẹ̀ Olódùmarè láti pé Ọ̀rúnmìlà ò gbọ́dọ̀ ṣe nǹkan burúkú. So kí ni torí ìdí èyí pé àwọn tó bá Ọ̀rúnmìlà múlẹ̀ náà Olódùmarè ni wọ́n bá múlẹ̀. So àwọn tó bá jẹ́ ọmọ Ọ̀rúnmìlà tí wọ́n bá tẹ̀ ní odù Ifá yìí, wọn kò lè máa hùwà gbogbo ìwà ìbàjẹ́ tí à ń sọ lénìí, tí à ń sọ yìí pé bóyá àwọn babaláwo ló ń ṣe ní ilẹ̀ Yorùbá, kì í ṣe àwọn ọmọ Ọ̀rúnmìlà ló ń ṣe, àwọn bí adáhunṣe àwọn ló ń ṣe. So àwọn wo ni Yorùbá máa ń pè ní adáhunṣe? Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin àáfàá, imam, ẹ má bínú, òótọ́ ni à ń bá ara wa sọ kó tó di pé bóyá ẹ̀sìn Islam dé àbí ẹ̀sìn Christian kó tó dé sí ilẹ̀ wa. Ó ṣáà ní òfin tó ti so ilẹ̀ Yorùbá mọ́. 1914 la ṣẹ̀ṣẹ̀ di Nàìjíríà, a kò jẹ́ Nàìjíríà rí. So ó dẹ̀ ní òfin tí ó ti wà lórí ilẹ̀ Yorùbá. Àwọn tí kò bá ti wọ ìmùlẹ̀ Ọ̀rúnmìlà, ẹ̀sìn kẹsìn báwù kí ẹ máa ṣe ní ilẹ̀ Yorùbá, adáhunṣe ni yín. So àwọn tí kò bá sí nínú, tí wọn ò bá múlẹ̀, tí wọn kò bá Ọ̀rúnmìlà múlẹ̀, adáhunṣe ni wọ́n. Ìbáà jẹ́ pásítọ̀ ni yín, ìbáà jẹ́ àlùfáà, ìbáà jẹ́ imam, ìbáà jẹ́ ṣèríkì, ìbáà jẹ́ kẹ́ máa já ewé, ẹ̀sìn kẹsìn tí ẹ bá ń ṣe, ẹni tí wọn kò bá tẹ̀ lódù, bóyá nínú ìṣẹ̀ṣe, bóyá Ọbàtálá ni tí wọn ò tẹ̀ ní odù, tí ò ṣe proper nǹkan tó yẹ kó ṣe, tí wọn initiate ẹ̀ sínú tí wọn ò tẹ̀ lódù, ṣáàyèdè Yorùbá ni tẹ̀ lódù yẹn, tí kò tẹ̀ lódù kò ń ṣe adáhunṣe ni wọ́n. So nítorí pé ìṣẹ̀ṣe wa kò fi àyè gba
ìwà ìbàjẹ́ ẹni tí wọ́n bá tẹ̀ lódù tó bá ti dalẹ̀ ó máa kú. Òun náà ṣe máa ń sọ pé ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ òtítọ́ ni yóò kẹ́yìn ayé. Ọ̀dàlẹ̀ máa ń bá ilẹ̀ kú ni. Wọ́n ní òkété báyìí níwà rẹ̀, òkété ò báyìí níwà rẹ̀ o, ò bá fàmùlẹ̀ ó da fá o. So ẹni tó bá da ifá ó máa ń bá ilẹ̀ lọ ni, ọ̀dàlẹ̀ máa ń bá ilẹ̀ kú ni. Nítorí ìdí èyí àwọn tí wọn ò kọ́ ẹ̀kọ́, wọn kò ní ìmọ̀, ṣùgbọ́n wọ́n ń pera wọn ní babaláwo, wọ́n ń já ewé. Bẹ́ẹ̀ ni wọ́n kàn ní ẹlòmíì bóyá ó lọ kọ́ṣẹ́ yẹn ó kọ dí ọ̀nà, ẹlòmíì rí ìwé. So ní ẹ̀rí pé àwọn míì babaláwo ni wọ́n á tún láwọn tún jẹ́ ẹlòmíì tún ṣe illuminati, ẹlòmíì ń ṣe India, ó ń ṣe gbogbo ẹ̀ pọ̀, gbogbo ẹ̀ ló kó papọ̀, ó ń ṣe Buddha, ṣùgbọ́n á ní babaláwo lòun, ó tún jẹ́ àáfàá. Rárá, kò sí nínú ìṣẹ̀ṣe Yorùbá. Ẹni tó bá jẹ́ ọmọ Ọ̀rúnmìlà, ọmọ tó bá jẹ́ ọmọ Ọ̀rúnmìlà pọ́nbélé kò lè bí a ṣe kàánú Bible pé do not have any other God before me. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ìṣẹ̀ṣe Yorùbá pé a kò gbọ́dọ̀ mú àjèjì òrìṣà mọ́ ìṣẹ̀ṣe wa. Ìdí nìyẹn ẹ rí i pé tí tó bá jẹ́ pé babaláwo gidi ni ó dá ifá fúnyàn, ó lè sọ pé kí wọ́n lọ ṣe nǹkan ọ̀ṣun, ó lè but kò sí babaláwo tí tó máa dá ifá fúnyàn nísìn tó máa jẹ́ iṣẹ́ tí tó máa ní pé kán lọ mú Buddha, pé kán lọ sí kó lọ ra aṣọ Buddha àbí nǹkan kan. Wọ́n lè dárúkọ Ọya, wọ́n lè dárúkọ Ògún, wọ́n lè dárúkọ Ṣàngó, nítorí pé àwọn yìí ni òrìṣà ilẹ̀ Yorùbá. Òun ni mo ṣe sọ lẹ́yìn pé ifá ìṣẹ̀ṣe òrìṣà, torí pé àwọn yẹn ni òrìṣà tí gbogbo wọn jìjọ wà papọ̀ tó ní orí gbogbo iṣẹ́ tí Olódùmarè fún wọn. So mo fẹ́ ohun yìí mo gbà sílẹ̀ lọ́dọ̀ màmá mi kan, mo gbà sílẹ̀ lọ́dọ̀ ìyá mi kan. Ó ní tí wọ́n bá fẹ́ àwọn wọn ti tẹ̀ wọ́n ní odù kí ẹ lè mọ̀ pé gbogbo àwọn ìsọkúsọ tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ lénìí wípé kò rí bẹ́ẹ̀. Ẹ̀rọ tí a yà sí mímọ́ ni wọ́n máa fi ń ṣe ìtẹ̀lódì. Wọ́n ní ògbè wá tẹ̀ kí ara kí ó rọ̀. Nígbà tí ìwọ gbà tí ó sì jẹ́wọ́ ìgbàgbọ́ rẹ yìí ni Olúwo tẹ̀ ọ́. Ǹjẹ́ nípa ìjẹ́wọ́ ẹnu rẹ pẹ̀lú àṣẹ tí Olúwa mi ọ̀run, mo tẹ̀ ọ́ lódù ní orúkọ Olódùmarè. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Wọ́n ní wọ́n máa tẹ̀ wọ́n lódù ní orúkọ Olódùmarè. Àràbà ńlá tí ń mi gbó kìjikìji. Wọ́n á tún kí Ọlọ́run. Ọba tí ó fi ìmọ́lẹ̀ bora bí aṣọ, olùdárí àti olùfíríjì àti ti Ọ̀rúnmìlà bàbá àgbọ̀nmìrègún, alájùgbọ́n ẹlẹ́rìí àti ẹ̀là òye mímọ́ àṣẹ. Ìgbà yẹn náà máa wá kọrin ìwọ́dò yígíyigì ọ̀tá omi, ìwọ́dò yígíyigì ọ̀tá omi, ìwọ́dò yígíyigì òkùṣẹ́kù, ìwọ́dò yígíyigì ọ̀tá omi. Ṣé gbọ́ nǹkan tí ìyá yẹn sọ bẹ́ẹ̀ yẹn? Ìyá yẹn wọ́n ń ka kinní yẹn nínú ìwé yẹn fún mi ni pé tó bá tẹ̀ wọ́n lódù bẹ́ẹ̀ yẹn wọ́n máa ní wọ́n tẹ̀ wọ́n lódù ní orúkọ Olódùmarè ọba àìkú. Wọ́n á wá sọ pé pẹ̀lú ẹ̀là mímọ́, ẹ̀là ìwòye, àti wọ́n á ní pé wọ́n ti di àtúnbí lénìí, they are now born again. Eléyìí tí a sọ pé until we born again, ṣe mọ̀ pé born again ti Christian ni pé a gbọ́dọ̀ ṣe ìrìbọmi. So ní tiwọn nígbà tí wọ́n bá tẹ̀ wọ́n lódù yẹn wọ́n máa ní wọ́n di àtúnbí, wọ́n dẹ̀ máa pè pẹ̀lú orúkọ Olódùmarè. Kì í ṣe pé bóyá wọ́n kàn máa sọ pé wọ́n tẹ̀ wọ́n lódù. Ṣé nísìsiyìí tá a sọ pé Satan ni wọ́n ń bọ ni o, a ní Satan ni wọ́n ń bọ. Ṣé Olódùmarè ni Satan? Ṣé Olódùmarè ni Satan? Ṣé rí pé a ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó pọ̀, a ní láti tọrọ repentance, àsìkò repentance. So a ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó pọ̀, a ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó pọ̀, nítorí pé a sọ pé Satan ni wọ́n wà, a ní wọ́n wà initiated to Satan, ṣùgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ Satan. Wọ́n ní wọ́n máa tẹ̀ wọ́n lódù ní orúkọ Olódùmarè, ọba àjíkí, ọba àjígẹ̀, ọba àjàláyé, ọba àjàlọ́run. Wọ́n wá pe orúkọ Ọ̀rúnmìlà àti ẹ̀là ìwòye. Bí òun ni Trinity àbí kì í ṣe Trinity, ṣebí Three Father náà pè é fún, àbí kì í ṣe Trinity náà sọ fún wa. Ṣé mo sọ fún yín pé ọ̀dọ̀ wa náà ti jí kínní ni mo ń sọ o. Father, Son, Holy Spirit, ṣebí mẹ́ta ni wọ́n pè fún wa ní kínní. Ẹ̀là mímọ́, Olódùmarè àti Ọ̀rúnmìlà. So ṣùgbọ́n lẹ́nìí a sọ pé Satan ni ìṣẹ̀ṣe wa, a ní Satan ni ìṣẹ̀ṣe wa, a ní Satan ni ìṣẹ̀ṣe wa. Ẹ rí pé a ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, a ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, torí pé àwọn Yorùbá sọ pé ọmọ tí ó bá sọ ilé nù
ó sọ àpò ìyàkọ́ ó sọ àpò ìyàkọ́ nítorí pé lẹ́ni a ti ṣẹ̀ sí Olódùmarè a ṣẹ̀ sí Olódùmarè nítorí pé nǹkan tí Olódùmarè fúnra ẹ̀ dá lẹ́ni a sọ pé Sátánì ni a ní Sátánì ló dá bẹ́ẹ̀ ni a kò mọ ẹni tó ń jẹ́ Sátánì nínú ìran wa kó tó di pé òyìnbó dé tó bá jẹ́ pé a kò gba ẹ̀sìn Islam tàbí ẹ̀sìn Christian lẹ́ni a kò ní pe Satan rárá a ò ní pe kò síjọ́ tí a máa pe Satan kò sí ọjọ́ tí a máa pe Satan bẹ́ẹ̀ ni a kò ní pe Satan mo tún fẹ́ wá mẹ́sẹ̀gì míì tí ìyá yẹn tí wọ́n fún mi lórí ìtẹ̀ lódù yẹn mò ń bọ̀ o mo fẹ́ wá tán fún mi mò ń bọ̀ ṣé lè ní. so àwọn tí wàá ti bá ifá ọ̀run mi làmú làwọn yóò máa ṣe rán yánmọ̀yánmọ̀ yẹn. ṣé ń gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. àwọn tí wọ́n tẹ̀lódù ni ní ìtẹ̀lódù yẹn a máa rí wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn wọ́n máa béèrè wá ní mo fẹ́ kí o jẹ́wọ́ nínú iwájú ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ lónìí bí ìlérí ìgbàgbọ́ rẹ̀ yìí bá jẹ́ ti ẹnu lásán before that time ẹni máa gbé ọwọ́ lé kí Ifá àti Ògún ni wọ́n tún máa béèrè lọ́wọ́. wọ́n lè máa gbé ọwọ́ lé ìkí Ifá àti Ògún ẹ̀ mọ̀ pé Ògún bàbá mi ẹ mọ̀ pé Ògún bàbá mi lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ ògbàgbàkúgbà o. agbọ́wọ́lé báyìí wọ́n ti sọ fún báyìí pé mo fẹ́ kí o jẹ́wọ́ níwájú ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ lónìí bí ìlérí ìgbàgbọ́ rẹ̀ yìí bá jẹ́ ti ẹnu lásán bí àwọn ẹlòmíràn ti ń ṣe fún ìdálẹ́bi ara wọn. àwa dáhùn àwọn àtọ̀tẹ̀ lójú pé ìlérí mi kì í ṣe ti ẹnu bí kò ṣe àti inú ọkàn mi wá. wọ́n tún béèrè pé ìjẹ́ ìwọ mọ̀ pé ẹni àtúnbí ní láti ní ìpamọ́ra ìfaradà ìṣòro. ẹni tí a ti tún bí ó gbọ́dọ̀ ní ìpamọ́ra. ìrìn rẹ ọ̀rọ̀ ẹnu rẹ àti ìwà rẹ gbọ́dọ̀ fi ara mọ́ èyí tí àyànfẹ́ fi lélẹ̀ fún wa. ìdáhùn gbogbo ìwọ̀nyí ni mo mọ̀ tí mo sì ṣe ìlérí láti máa tẹ̀lé pẹ̀lú ìrànlọ́wọ́ Olódùmarè. wọ́n tún béèrè pé ǹjẹ́ mo bi ọ́ léèrè ìwọ gba ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ yìí gbọ́ bí? àtúndáhùn pé tọkàntọkàn ni mo fi gbàgbọ́ mo sì ti pinnu pé èyí náà ni èmi yóò máa ṣe níwọ̀n ìgbà tí mo wà láyé. ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn mo play voice màmá yẹn màmá yẹn torí pé màmá yẹn sọ pé wọ́n ní winners làwọn ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé interpreter gan ni àwọn ní winners ipe but ìgbà tí Ifá pe àwọn tí wọ́n ti wà nínú ìṣẹ̀ṣe so àwọn ni gbà tí wọ́n send voice message yẹn sí mi torí pé mo ní mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn adáhunṣe àbí nǹkan kan báyìí wọ́n wá send àwọn voice message yẹn sí mi so kí ni mo try láti sọ ni pé ṣe rí pé bẹ́ẹ̀ yẹn pé it's just like nínú church tá a bá fẹ́ ṣe baptism a máa kọ́kọ́ lọ ṣe studies ṣe rí pé wọ́n béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ yẹn pé láti di àtúnbí lẹ́ni ó di àtúnbí ẹ̀ mo lè replay ẹ̀ fún yín kí ẹ tún gbọ́ dáadáa pé ọjọ́ tí wọ́n bá tẹ̀ wọ́n lódù yẹn wọ́n máa sọ pé ṣé báyìí wọ́n máa reply pé wọ́n máa pa òfin pé a ti tún èèyàn bí so àtúnbí yẹn náà ni Yorùbá ń pè ní ọmọlúàbí ẹni tó ti di àtúnbí torí Yorùbá sọ pé tí wọ́n bá bí ọmọ ó ní láti tún ara ẹ̀ bí so ọmọ tí wọ́n tún bí yẹn gangan òun náà ni ọmọlúàbí ìdí nìyẹn tí àwa Yorùbá fi ń jẹ́ ọmọlúàbí nítorí pé àtúnbí ni wá ìran àtúnbí ni wá àtúnbí wà nínú ìṣẹ̀ṣe wa nígbà tí a bá ti ronúpìwàdà pé nígbà tí a kọ́ wá sílé ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìṣẹ̀ṣe wa ọmọ ó máa lọ kọ́ Ifá ilé ìwé Ọ̀rúnmìlà láti ọmọ ọdún 6 sí ọmọ ọdún 12 tó bá ti di ọmọ ọdún 12 wọ́n máa tẹ̀ wọ́n lódù so wọ́n ti di àtúnbí nìyẹn òun la fi di ọmọlúàbí àádẹ́ rí i pé Christian náà ọ̀dọ̀ wa ni wọ́n ti jí àṣà yìí àwọn Christian náà ṣe rí pé wọ́n á ní from 12 upward òun ni ẹ fi lè ṣe baptism láti bí ọmọ ọdún 12 ni ẹ fi lè ṣe baptism ṣe rí pé mo play ohùn yẹn mo play voice yẹn kí a bá lè gbọ́ kí ẹ má bàa rò pé bóyá kínní so nínú ìṣẹ̀ṣe wa Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún òun ni wọ́n kọ́kọ́ pè ní bàbá aládùúrà Ọ̀rúnmìlà máa play voice yẹn fún yín o Ọ̀rúnmìlà ni wọ́n Ifá kọ́kọ́ pè ní aládùúrà má mà lọ o ìyẹn nǹkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ a dẹ̀ rí i pé ilé ìjọsìn Ọ̀rúnmìlà òun ni wọ́n ń pè ní òkè ìtasẹ̀
Ọ̀rúnmìlà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ mountain káwọn èèyàn máa lọ sí orí òkè láti lọ máa gba àdúrà. Wọ́n ní Ọ̀rúnmìlà ní orí òkè kan tó jẹ́ pé wọ́n máa lọ ń bu àwọn èèyàn lọ máa ń bu omi láti ṣe ìwòsàn. Ṣé mọ̀ pé a ti sọ lẹ́ẹ̀kan pé Olódùmarè kọ́ Ọ̀rúnmìlà bí wọ́n ṣe lè tẹ omi fá sí omi láti máa fi ṣe ìwòsàn láì lo oògùn. So Ọ̀rúnmìlà ní orí òkè tí àwọn baba ńlá wa máa ń lọ, wọ́n sì máa ń ṣe festival yẹn. Ó dẹ̀ pé Èkìtì ni orí òkè yẹn wà. So kí ni mo ń try láti sọ ni pé Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún òun náà kọ́kọ́ pè ní bàbá aládùúrà. A rí i pé ìgbà tí a máa kọ́kọ́ ní àwọn indigenous church ní ilẹ̀ Yorùbá tá a kọ́kọ́ ní, ṣe rí i pé òkè ayọ̀, òkè ìyè, òkè ìṣẹ́gun, òkè ìgbàlà, ṣe rí i pé footstep Ọ̀rúnmìlà àbí, ṣùgbọ́n lè ní ẹni Ọ̀rúnmìlà ẹni kò dára. So mo fẹ́ play ohun yẹn tí wọ́n ti pe Ọ̀rúnmìlà ní bàbá aládùúrà. Ojú Ifá tí ó sọ ọ̀rọ̀ nípa àdúrà òun ni à ń pè ní òtòrúpọ̀n ọ̀ṣẹ́. Òtòrúpọ̀n ọ̀ṣẹ́ tí kíkí Ifá náà lọ báyìí wípé wọ́n ń gbọ́n mi lókè yìnyín, wọ́n ń gbọ́n mi lókè ọ̀hún, alákànní ṣomi ṣáàlà ṣóòlò, adéwáfẹ́ ìwí àdó èyí tí yóò làlàlà ló di àjà láyé, tó dẹrù kálẹ̀ tó nù ń gbòde ọ̀run lọ, ẹ̀wí àdó má mà lọ, aládùúrà nífá má lọ mọ́, nígbà táyé ò kọ̀ ẹ́ níṣe níbo ló ń rè. Ìyẹn ni pé ẹ̀wí àdó má mà lọ, aládùúrà nífá má lọ mọ́, nígbà tí ayé ò kọ̀ ẹ́ níbo ló ń rè. Ìtumọ̀ ẹ̀ òun ni pé gbogbo àdúrà tó ń ṣe fún wọn nígbà tí wọn ò mọ rírì ẹ̀, tó wá yá tọ́nà wọn ò bá Ọ̀rúnmìlà ṣe mọ́, ó wá dẹrù olóhùn wọn lásìkò tó máa lọ sí òde ọ̀run. Nígbà tí Ọ̀rúnmìlà ń pinnu láti máa lọ yìí, ilé ayé ti ń dàrú, torí pé ní gbogbo ojoojúmọ́ tí Ọ̀rúnmìlà bá ti jí ló máa ń gbìyànjú láti wúre láàrin ìlú tó máa ń ṣe àdúrà fún gbogbo ìlú máa tòrò. Ṣùgbọ́n nígbà tó ti wá pinnu pé àwọn ò bá Ọ̀rúnmìlà ṣe mọ́, pé àwọn ò fẹ́ mọ́, àsìkò tí ó gbìyànjú láti di ẹrù ẹ̀ láti máa padà sóde ọ̀run, gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Nígbà tó jẹ́ pé òun ló ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ láàrin ìlú, gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Ó wá tọ̀ àwọn aláwo lọ, wọ́n ní kí wọ́n rúbọ o. Wọ́n ní ẹnìkan wà tí wọ́n ti kọ̀ sílẹ̀ tán láwọn ò fẹ́ tiẹ̀ mọ̀. Wọ́n ní nǹkan tó jẹ́ kí ìlú dàrú yẹn, wọ́n náà fi kí wọ́n lọ pé torí òun ló lè bá wọn tún ìlú wọn ṣe. Wọ́n ní torí pé wọn ò mọ rírì oore tí ẹni yẹn tó ń ṣe fún wọn. Tẹ́ni yẹn bá dẹ̀ fi lè lọ, àjálù ńlá tó ju tó ń ṣẹlẹ̀ yẹn ló máa ṣẹlẹ̀ o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ pé Ọ̀rúnmìlà padà, pé aládùúrà ní ẹ̀ má lọ mọ́. Níbo ló dẹ̀ ń lọ báyìí? Àwọn òkọ́ ẹ̀, ayé òkọ́ ẹ̀, níbo ló wá ń rè? Ọ̀rúnmìlà bá padà. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? The word èdè aládùúrà tá a máa sọ lẹ́ni, èmi ọmọ aládùúrà, ọmọ tàbí níjọ aládùúrà, ọmọ rere ni yóò jẹ́, ọmọ rere ni yóò jẹ́ o, ọmọ rere ni yóò jẹ́, ọmọ tàbí nínú ìjọ CAC, ọmọ rere ni yóò jẹ́, ìwòsàn lómi bàbá aládùúrà aládùúrà. Kí ni mo try láti sọ ni pé so gbogbo èdè yẹn inú tradition wa ni. So ṣe wọ́n ti torí àwọn bàbá yẹn wọ́n sọ odù yẹn tó ẹ láàlá àkọsílẹ̀, àwọn bàbá ńlá wa ní àkọsílẹ̀ dẹ̀ wọ́n àgbérù àgbésọ̀, wọ́n ti mọ̀wé jù. Wọ́n ti mọ̀wé jù torí pé nílé ayé time àwọn baba ńlá wa wọ́n ní odù 5,000 wọ́n gbọ́dọ̀ mọ̀. Wọ́n á kà á 5,000. Ẹ̀wá orí wọn pé bí orí Alájọṣọmọlú, orí wọn pé wọ́n máa ń ṣe ìsọ̀yè. So brain wọn sharp. So wọ́n mọ̀ lórí. Ṣe rí pé máa yẹn sìn orí ló ti yọ kò kàwé. Dẹ́sẹ̀ rí pé tẹ bá pàdé àwọn babaláwo léde, orí náà máa ti ń yọ. Orí ni wọ́n máa ti yọ. Torí pé kí ni? So wọ́n á dẹ̀ sọ pé ẹsẹ̀ kan, odù kan. Wọ́n á sọ pé ẹsẹ̀ kan. Even ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ sí wá ń study tradition gan, that's why pé àwọn ìtàn kan wà tí mo ti plagiarize tẹ́lẹ̀ tí mi ò accept wọn. Màá ní tí n bá ti rí backing ẹ̀ ní tradition mi believe, because kò sí ìtàn Yorùbá
tí kò ní ẹsẹ̀ ifá kan tó máa back ẹ̀ up. Bó jẹ́ ìtàn ìlú ni ẹ máa rí ẹsẹ̀ ifá kan tó máa back ẹ̀ up. So kí la tún fẹ́ sọ? Adárúkọ ìṣẹ̀ṣe. Kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe? Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni, bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni. Ṣé ẹ rí pé lẹ́ẹ̀ni mo ní mo pe ìṣẹ̀ṣe? Ẹ rí pé mo wọ ìró àti bùbá, mo wé gèlè nítorí pé ìṣẹ̀ṣe mi leléyìí, ìmúra àwọn baba ńlá mi leléyìí. Gbogbo ibikíbi tí mo bá dé tí mo bá múra bí eléyìí, wọ́n máa mọ̀ pé ọmọ Yorùbá ni mí, àbí àṣà mi nìyẹn. Ìṣẹ̀ṣe wa bẹ̀rẹ̀ ni pé kí ọmọ jí láàárọ̀ kó dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀. Ìran Yorùbá ò kì í nawọ́ bọ àgbàlagbà lọ́wọ́. Ọkùnrin á dọ̀bálẹ̀, obìnrin á kúnlẹ̀. Bẹ́ẹ̀ ni obìnrin Yorùbá orókún ló máa fi ń kúnlẹ̀ fún ọkọ ẹ̀ ní oúnjẹ. Àṣà wa nìyẹn. A lè má lo àṣà wọ̀nyẹn mọ́ ká sọ pé ọ̀làjú. Kì í ṣe ọ̀làjú, colonization ni. A kọ́ àṣà aláṣà ni. Àṣà aláṣà, ìwà oníwà, òun nìyẹn. Kì í ṣe ìwà wa Yorùbá. Ìwà wa ni pé a máa kúnlẹ̀. Ìyá mi ẹ ṣé, ìyá mi nígbà tí bàbá mi wà láyé, a máa ń fi ìyá mi ṣe yẹ̀yẹ́. Tí ìyá mi bá fẹ́ gbé oúnjẹ sórí tébù, bàbá mi ò tí ì dé, ìyá mi tún máa ń kúnlẹ̀ fún tébù. Yes, ìyá mi máa ń kúnlẹ̀ fún tébù. Èmi tí mo jẹ́ ọmọ tó bá ní kí n lọ gbé oúnjẹ sórí tébù, bàbá mi ò kúnlẹ̀ fún tébù. Tí bàbá mi bá wà níbẹ̀ mo lè kúnlẹ̀ o. Ìyá mi máa ń kúnlẹ̀ fún tébù. Ìyá mi máa kúnlẹ̀ fún tébù. Bẹ́ẹ̀ ni. Tí bàbá mi bá ń bọ̀ láti ibi iṣẹ́, ìyá mi tó bá pàdé bàbá mi ń drive ni, bàbá mi máa ń wa mọ́tò ni o. Ìyá mi máa kúnlẹ̀ sí junction ní gbogbo àdúgbò pé ọkọ ẹ̀ ń bọ̀. Ìyá mi ń lọlé, bóyá by accident ó pàdé bàbá mi, ìyá mi máa fi orókún méjèèjì ó máa fi kúnlẹ̀ ní àárín gbogbo àdúgbò. Bí ìyá mi ṣe máa ń ṣe nìyẹn. Yes, ìyẹn ìyá mi. Kọ́lọ́run kó bá mi dá wọn sí fún mi. Bẹ́ẹ̀ ni. So àṣà Yorùbá ni. Àwa gan máa ń fi mọ́mì ṣe yẹ̀yẹ́. Ṣe mọ̀ pé mọ́mì ayé àtijọ́ ni gbogbo. Mọ́mì á ní ayé àtijọ́ wo? Ayé àtijọ́ ẹ̀yìn ìkòkò ni wọ́n fi ń dáná, àbí? Nísìn inú ìkòkò ni wọ́n fi ń dá iná. So a rí pé lẹ́ni àṣà aláṣà yìí, ìwà oníwà yìí, ó wà lára nǹkan tí ò jẹ́ kí a gbádùn ìgbéyàwó mọ́. So kí ni à ń sọ ní ọ̀sán yìí ni pé à ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe, wípé àṣà òrìṣà. Kí ni àwọn òrìṣà? Àwọn òrìṣà túmọ̀ sí àwọn ẹni tí òrìṣà dá. Ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni òrìṣà jẹ́ nǹkan tó yẹ kí ẹlòmíì ní òun jẹ́ ọmọ Abraham, Isaac àti Jacobu. Ṣùgbọ́n tó bá sọ pé ọmọ òrìṣà, inú wọn ò kì í dùn, inú wọn máa ń bàjẹ́. Ṣùgbọ́n tó bá yẹ pé a mọ ìtumọ̀ òrìṣà ni, ọmọ òrìṣà gan ló yẹ kó fi jẹ́ àmúyangàn fún wa lẹ́ni pé a jẹ́ ọmọ òrìṣà. Àwọn tí òrìṣà dá sílé ayé, àwọn tí Olódùmarè ṣàdá, àwọn tí Olódùmarè select and choose, tí Olódùmarè choose sí ilé ayé, tí Olódùmarè yàn, àwọn ni òrìṣà. Ìtumọ̀ òrìṣà nìyẹn. Gbogbo àwa ọmọ Yorùbá kẹ̀rẹ́, ọmọ ọba ni wá, ọmọ ọba ni àwa Yorùbá. Bẹ́ẹ̀ ni. Torí pé bàbá wa àgbà pátápátá, Ọbàtálá, Ọbàtárìṣà. Bẹ́ẹ̀ ni òwe àdì royal, àwa gangan ni royal priesthood lẹ́ni. Ṣùgbọ́n kò yé wa. A rò pé bóyá torí pé ìgbà tá ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé òyìnbó la ṣẹ̀ṣẹ̀ di royal priesthood. No, that is our identity. We are royal priesthood. So ní a sọ pé òrìṣà lẹ́ni, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa a kò òrìṣà kì í ṣe nǹkan àmúyangàn fún wa mọ́, torí pé wọ́n kó wa ní ẹrú. A ní òrìṣà ò dáa. Wọ́n á ní òrìṣà is an idol. Why tẹ́ ṣe máa pé òrìṣà ní idol? Kí ni ìtumọ̀ idol? Idol túmọ̀ sí àjèjì òrìṣà. Ẹni tó bá jẹ́ idolator, tẹ́ bá lè the real meaning of idolator ni ẹni tó gbé òrìṣà ga ju Ọlọ́run lọ. Ó ní ìtumọ̀ idolatry. Bọ̀ lẹ́ni àṣìsọ. Then ẹni tó bá ń sin òrìṣà tí ò tán mọ́, ẹni tó bá ń sin òrìṣà tí àwọn baba ńlá ẹ̀ ò mọ̀, òun ni idolatry. Yes, that is the real meaning. Ṣùgbọ́n a rí pé àwọn òyìnbó wọ́n ṣì kíní ìtumọ̀ fún wa. Wọ́n ṣì túmọ̀ fún wa. Àwa sọ pé àwọn baba ńlá wa, àní wọ́n jẹ́ idol. Báwo ni baba ńlá yàn? Bàbá yẹn ò lè jẹ́ idol sí yàn. Bàbá yẹn ò lè di idol sí yàn. Tí n bá lọ kúnlẹ̀ nísìnyí tí mo ní Ṣàngó jẹ́ baba ńlá mi, tí Ṣàngó bá wà láyé ẹjọ́ ṣé mi ní kúnlẹ̀ fún ni? Màá kúnlẹ̀ náà. So nígbà tí Ṣàngó ti lọ tán, tí mo wá kúnlẹ̀ pé Ṣàngó bàbá mi o, báwo ni ó ṣe di idol? Péyàn pé baba ńlá ẹ̀, kò sí nǹkan tó jẹ́ idolatry nínú pé ká pé baba ńlá wa. Kò sí nǹkan ní anílọ́ọ̀kì ni láti láwọn baba ńlá tó ní agbára tó lè jà fún wa. So tá bá dẹ̀ fẹ́ pé àwọn baba ńlá wa, tá bá kúnlẹ̀ ta ní Ṣàngó tí mo kúnlẹ̀, bàbá mi ní Ṣàngó, mo lè kúnlẹ̀ anytime síwájú Ṣàngó.
mo lè kúnlẹ̀ síwájú Ògún, mo lè kúnlẹ̀ síwájú Ọ̀rúnmìlà, mo lè kúnlẹ̀ síwájú gbogbo wọn. Baba ńlá mi ni wọ́n, bàbá oníbàbá tí mo lè má kúnlẹ̀ fún, bọ̀ tí bá kúnlẹ̀ síwájú Ṣàngó, báwo lolódùmarè ṣe máa bínú pé mo kúnlẹ̀ síwájú bàbá mi? Ẹ̀yin náà imagine. Ẹ ti rí pé teaching yẹn kò make sense. There is no single sense in that teaching. Kò sí sense kankan bẹ́ẹ̀. A rí pé ẹ̀kọ́ yẹn tí wọ́n kọ́ wa yẹn kò sí sense kankan nínú ẹ̀kọ́ yẹn. Bẹ́ẹ̀ ni wípé idol ni àwọn baba ńlá wa. Báwo ni bàbá yẹn ṣe máa jẹ́ idol? Because idolator ni ẹni tó bá gbé òrìṣà ga ju baba ńlá ẹ̀ ju Ọlọ́run lọ. Kò dẹ̀ sí nínú ìṣẹ̀ṣe wa. Wọ́n ní ọmọ Olódùmarè làwọn ọ̀rúnmọlẹ̀. Kò sí any verse tó sọ pé àwọn ọ̀rúnmọlẹ̀ jẹ́ Ọlọ́run. Àwọn baba ńlá wa ò ṣe mistake yẹn. Kò sí mistake yẹn nínú tradition wa wípé ọ̀rúnmọlẹ̀ jẹ́ Ọlọ́run. So àwọn òrìṣà yìí àwọn ni Olódùmarè gbé ilé ayé lé lọ́wọ́. Tán bá tàn yẹn má tanra yín mọ́. Tẹ́ bá lọ study Judaism, àwọn Judaism sọ wípé àwọn Elohim, the sons of God, àwọn Elohim wọ́n lòun ni the creator gbélé ayé lé lọ́wọ́. Ní Judaism ò regard Yahweh gẹ́gẹ́ bí Ọlọ́run. Judaism sọ wípé Yahweh tó choose àwọn, ìyẹn àwọn Israel tán ní Yahweh tán ló choose àwọn. Wọ́n ní ẹ̀rí kó sọ pé the angel of the Lord, wọ́n tún sọ pé God just mean deity. Then wọ́n ní Yahweh ń sọ̀rọ̀, he was speaking ó ń sọ̀rọ̀ on behalf of the creator. I am the God of your father. Ó dàbí pé tí n bá wọnú ẹ̀mí tí mò ń jíṣẹ́. It's just like èmi ni Olúwa Ọlọ́run rẹ tán máa ń sọ ní church tán bá ń jíṣẹ́ yẹn. Ṣé n tó ń jíṣẹ́ yẹn ṣọ́lọ́run ni ní àwọn churches? Tí n bá fẹ́ wọnú ẹ̀mí sí, tí n bá fẹ́ jíṣẹ́, ṣebí èmi Olúwa Ọlọ́run ni màá sọ. Ṣé èmi ṣọ́lọ́run ló ń sọ̀rọ̀ ni? That is exactly things. But lẹ́ni we don't even know the scripture. A dẹ̀ fi ṣira wa ní ọ̀nà. So ìyẹn la sọ nípa àwọn òrìṣà. Wípé àwọn òrìṣà, àwọn tí òrìṣà dá ni, àwọn tí Olódùmarè yàn. Olódùmarè ní orí, Olódùmarè ló yàn wọ́n, òun ló ṣà wọ́n dá sílé ayé. Olódùmarè yàn wọ́n, ó ṣà wọ́n dá sílé ayé. A ní oríire láti tara wọn jáde ni. Ẹlòmíì nínú wa lẹ́ni ó fẹ́ lè blame Ọlọ́run pé kí ló ṣe mú un wá sí ìran Yorùbá. Ọlọ́run ò kì í ṣe mistake. Ó yẹ ká wà proud. We should be proud of them. Ó yẹ ká wà proud ni pé ọmọ òrìṣà ni wá, kì í ṣe pé ká ṣẹ̀ṣẹ̀ wá máa claim fake identity kan. Mo ti sọ̀rọ̀ nípa Ifá, mo ti sọ̀rọ̀ nípa Olódùmarè. Yes, pé Ifá nìkan ṣoṣo lórí Olódùmarè. Mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún tí a fi iṣẹ́ rán. Mo ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe Yorùbá. A dẹ̀ ti sọ̀rọ̀ nípa àwọn òrìṣà, pé àwọn òrìṣà yìí àwọn ni Olódùmarè rán. Àwọn ni Olódùmarè rán. Kò sẹ́ni tó lè bá Olódùmarè sọ̀rọ̀. You can only communicate pẹ̀lú Olódùmarè nípa àwọn òrìṣà yẹn. Àwọn baba ńlá wa dẹ̀ ni wọ́n. So kò dẹ̀ sí nínú ìṣẹ̀ṣe wa pé a kò gbọdọ̀ bá Ọlọ́run sọ̀rọ̀ nípasẹ̀ àwọn baba ńlá wa. Báwo lọ́lọ́run ṣe máa sọ pé kọ́mọ má bá òun sọ̀rọ̀ nípasẹ̀ àwọn òbí ẹ̀? Ẹ̀yin náà ẹ wò ó náà. Ẹ̀yin bàbá mi tẹ́ ní ìmọ̀, tẹ́ ní òye. Ẹ bá wa dá sí ètò. Ẹ má jẹ́ kó jẹ́ pé èmi nìkan ṣoṣo ló ń sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nǹkan tí ìtẹ̀ ń sọ lórí ọ̀rọ̀ àwọn adáhunṣe àbáwọn àti àwọn babaláwo, ní tí màá kàn sọ náà bí mo ṣe ṣàlàyé fún yín tẹ́lẹ̀ nínú òfúnṣẹ́, Ifá jẹ́ ó yé wa, ó ní ẹfọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni wọ́n fi ń jáṣẹ́. Adébáfúnṣekúṣe níjọ́ tó ń lòun lọ rèé gbáyé lọ́wọ́ aláyé. Ìṣekúṣe tí Ifá ń bá wa sọ yìí, gẹ́gẹ́ bá a ti ń sọ ọ̀rọ̀ náà bọ̀, àwọn kan ní òde ọ̀run ni Ifá ní pé wọ́n lọ bá Ọ̀rúnmìlà pé Ọ̀rúnmìlà o, àwọn máa fẹ́ wá dáfá lọ́dọ̀ rẹ o, torí Ọ̀rúnmìlà máa ń wá sílé ayé máa lọ sóde ọ̀run ni. So ìgbà tí wọ́n ti ṣe ìpàdé láàrin ara wọn pé ìjọ́ tọ́rúnmìlà bá ti padà wá sí òde ọ̀run káwọn lọ bá láti lọ dá Ifá. Ọ̀rúnmìlà sì rèé, kò sẹ́ni tó wá bá tí ò ní dá Ifá fún, tí ò sí tó bá ti rúbọ yóò bá rú. So àwọn ìṣekúṣe wọ́n lọ bá Ọ̀rúnmìlà, bàbá o, a mà wá dáfá ni o, kí ni àníyàn tí ẹ wá bá wa o? Wọ́n náà fẹ́ gbáyé lọ́wọ́ aláyé. Ẹ fẹ́ gbáyé lọ́wọ́ aláyé. Ọ̀rúnmìlà dáfá, òfúnṣẹ́ jáde. Ìgbà tí odù òfúnṣẹ́ jáde sí wọn, Ọ̀rúnmìlà ní kí wọ́n rú gbogbo nǹkan ní igba nígba, igba eku, igba ẹja, igba ẹran, igba ẹyẹ, igba ọ̀kẹ́ owó. Àwọn ìṣekúṣe ni àwọn ti gbọ́ wọn lọ, wọ́n bá lọ ṣèpàdé láàrin ara wọn.
ìpàdé tó ń lọ ṣe láàrin ara wọn wá ní èwo tiẹ̀ ní igba lọ́nà tí bàbá kẹyọ ní pé ká wá fi rúbọ báyìí. Ẹ wo ẹ mọ nǹkan tá a ṣe àárú lọ́gọ́rùn yóò bá wa gbà bẹ́ẹ̀ wọ́n bá kó 100 lọ bá Ọ̀rúnmìlà ó bá ní òkè nǹkan tí ìgbà tí wọ́n kó nǹkan ẹbọ wá àwọn arúmọlẹ̀ tó ń kù wọ́n sọ fún Ọ̀rúnmìlà kí Ọ̀rúnmìlà á mọ̀ pé tó bá rúbọ àrúnfín àrúdà òun lẹbọ tí o máa ń rú o Olódùmarè á tẹ́wọ́ gbà ṣùgbọ́n àwọn tó náà fẹ́ kó bá wọn rúbọ yìí ṣé o mọ̀ pé wọ́n gba ayé lọ́wọ́ ọ̀wọ́ gan nítorí wọ Ọ̀rúnmìlà òun ṣe ayé ìwọ ni òpin tán fẹ́ ìwọ ni atún ayé ṣe Ọ̀rúnmìlà ní iṣẹ́ tó Olódùmarè rán òun ni òun ṣe ń tòun pé ẹni tó bá wá òun ò lè tánù Ọ̀rúnmìlà bá rúbọ fún wọn òru lọ́gọ́rùn wọ́n wá ń lọ sí ilé ayé Ọ̀rúnmìlà wá ní òun ò yan ọmọ kan tẹ̀lé wọn ọmọ tó yàn tẹ̀lé wọn níjọ́ náà òun ni Ọ̀sanyìn Ọ̀rúnmìlà wá rán Ọ̀sanyìn tẹ̀lé wọn ìgbà tí Ọ̀sanyìn tẹ̀lé wọn tó délé ayé Ọ̀sanyìn ẹ sì mọ̀ pé ó mọ̀ nípa oògùn oríṣiríṣi Ọ̀sanyìn ó bá kọ́ wọn ní oògùn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n mọ̀ níjọ́ náà òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lò tí wọ́n fi ń ṣe àlùpàyídà tí wọ́n fi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò bíi kán máa tàṣẹ sáwọn èèyàn kán máa lo oríṣiríṣi wọ́n ṣàbálẹ ayé jẹ́ ní gbogbo àsìkò tá à ń wí àwọn ọlọ́bàtálá ọlọ́ṣun ni o ọlọ́yà gbogbo àwọn olórìṣà wọ́n kó wọlé ni torí àwọn ṣekúṣe ti gbalé ayé kan wọ́n kó wọlé àwọn wo wá ni à ń pè ní àwọn ṣekúṣe yìí àwọn kò jọ mùsùlùmí kò jọ gbàgbọ́ àwọn tó jẹ́ pé pásítọ̀ rẹ́bẹ̀rẹ̀ àwọn wòlíì tí wọ́n mọ bá orí eku orí kì í ṣe orí eku ni mo tiẹ̀ fẹ́ sọ wọ́n borí èèyàn wọ́n rí nǹkan mọ́lẹ̀ nínú lórí ọ̀tà afẹ́fihàn ṣògùn owó irú àwọn yẹn ni a lè pè ní ọmọ ṣekúṣe torí nínú Ifá kò láàrin nǹkan tó jẹ́ ògùn owó yàtọ̀ sí pé a ṣe àwúre sì lè prayer ni special prayer pẹ̀lú oríṣiríṣi nǹkan èlò ṣùgbọ́n nǹkan tí Ifá yìí wá ń jẹ́ kó yé wa ní pé àwọn ṣekúṣe gbáyé nítòótọ́ o àwọn yẹn la pè ní àwọn adáhunṣe àwọn oní adáhunṣe kì í ṣàwọn Ifá ìran babaláwo nítorí náà tẹ bá gbọ́ níùsì tí wọ́n ń sọ tí wọ́n ń ṣèròyìn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹnìkan wọ́n mú ó pa èèyàn kan wọ́n wá lọ sí inú igbó kan ìgbà tó wọ́n débẹ̀ wọ́n ti yọ nǹkan ọmọkùnrin ẹ̀ àbí nǹkan ara ọmú ẹ̀ wọ́n ti yọ apá wọ́n ti yọ ojú kò sí nǹkan tí babaláwo lè fi yẹn ṣe kò sóòṣà tó ń gba gbogbo ẹ̀yà ara èèyàn àwọn ìṣekúṣe ni gbogbo yẹn wà fún àwọn ìṣekúṣe tá a dẹ̀ ń sọ gẹ́gẹ́ mo ti sọ náà àwọn aráabí àwọn náà ni ṣùgbọ́n táwọn oníròyìn bá gbé ẹ̀yin náà ẹ wò ń sìn oníròyìn tó jẹ́ pé ará chọ́ọ̀chì ni tó wá gbé tó wá rí pé ará chọ́ọ̀chì náà ni ẹni tí ọ̀rọ̀ yìí tó jálé lórí kí lẹ rò pé yóò sọ wọn ò ní sọ̀rọ̀ débẹ̀ wọ́n kàn ní pé babaláwo kan ni wọ́n á ti mú orúkọ yẹn a máa jẹ́ Akeem kìnnìkan wọ́n á pa náà ọ̀rọ̀ yẹn síbẹ̀ torí wọn látijọ́ tán ti ń ṣe gbogbo ìlànà tí wọ́n ń ṣe yìí tí wọ́n ní wọ́n mú gbéyàn wọ́n ṣe pé wọ́n ká mọ́ babaláwo kankan lọ́wọ́ rí ṣùgbọ́n àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin babaláwo àti adáhunṣe àwọn Christian àti Muslim náà ládáhunṣe o àwọn ni wọ́n ń ṣe tí wọ́n rí ìwé ògùn bàbá wọn tí wọ́n kàn gbé láì kọ́fá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa lò wọ́n wá máa ka kínní yẹn òkè nọ́mbà 1 ká ìwé kínní kan ìwé ilé tábà lọ́mọ kínní tábà ṣe
ó máa di nǹkan báyìí àwọn ni wọ́n máa ń ṣe nítorí pé Ifá ẹ̀kọ́ tí Ifá kọ́ wa ó kọ́ wa pé ká ní ìwà rere ká ní ìwà pẹ̀lẹ́ ó ní ẹni tó bá gbọ́fá tó gbọ́fá tó mọ fá tó níwà kà nínú Ifá tó kọ́ kò lè dá nǹkan kan kún ẹni tó bá mọ Ògún tó mọ Ògún débi ojú gẹ́ tí ó bá níwà kà nínú Ògún rẹ̀ ò ní ìwà kà yẹn ò ní jẹ́ kó Ògún ẹ̀ ó jẹ́ bí Ifá ṣe kọ́ wa nìyẹn ṣùgbọ́n àwọn arábí wọn mọ Ifá wọn ní òye wọn ní ẹ̀kọ́ fáyìn nítorí ẹ̀ ni ó fi jẹ́ pé ìṣekúṣe ló gbalẹ̀ ayé ṣùgbọ́n o ní àkótán odùfà òfún sẹ́yìn tẹ́ bá rántí o 100 òun ni àwọn ìṣekúṣe rú o wọn rú 200 o 100 tí Ifá ní wọ́n rú yẹn ó ti fẹ́ẹ̀ tán o. So àsìkò àwọn ìṣekúṣe ti ń lọ báyìí so bẹ́ẹ̀ ni àsìkò wọn ti ń lọ Ifá ti ń gbáyé lọ tọ́gbẹ̀rì ò mọ̀ láìpẹ́ láì jìnnà bóyá bíi 95 ní 100 tí wọ́n rú bóyá 95 ẹ̀ ni wọ́n ti lò lọ báyìí láìpẹ́ ẹ rí i pé àwọn èèyàn ojú wọn á wá là ọkàn iye wọn á wá sọ wọn wá rí i pé àwọn ti ṣìnà àwọn ti ṣáko lọ ó ṣe wá jẹ́ pé nǹkan bàbá ńlá àwọn làwọn máa bu ẹnu àtẹ́lù táwọn máa sọ pé nǹkan sàtánì ni nǹkan burúkú ni tẹ́rí pé Facebook WhatsApp gbogbo ẹ ti wà káàkiri ń sin information ti ń travel kiri Ifá tá a kì í sìn ṣe mọ̀ pé láì jẹ́ pé ní ayé ìgbà yẹn tó jẹ́ pé kẹ́ tó bá babaláwo pàdé tó máa lè kọ́ yín nílùú fáyẹn ó lè jẹ́ pé bóyá àgbà tí wọ́n bá ti fẹ́ darúgbó tán ṣùgbọ́n nísìn lórí Facebook lórí WhatsApp lórí social media kíákíá information ti travel ẹ̀ tí so irú nǹkan báyìí ti ẹ̀ wà ní kọ́jọ́ wa táyé mi ò dẹ̀ mọ̀ máa sọ wípé àwọn tiẹ̀ ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ wọ́n tiẹ̀ ti tàn wá jẹ bí gbogbo àsìkò àwọn ìṣekúṣe tí wọ́n ń lò lọ yìí mò ń rọ̀ wọ́n kán tètè gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nínú ìwé bíbélì àwọn Christian pé in tó fẹ́ ṣe nì tètè yá ṣe kankan kán tètè ṣe in tó wọ́n fẹ́ ṣe kankan torí àsìkò wọn ó ti expire ó tiẹ̀ ti bẹ́ẹ̀ ni so láṣẹ Olódùmarè á fún wa ní nǹkan tá a fẹ́ lọ́kàn wa tó jẹ́ òmìnira àwa ọmọ Odùduwà tàbá dẹ̀ ti gbà tán wọ́n ní fábá ṣe àwọn rúmọlẹ̀ àbáwá ṣe tàbá dé ilẹ̀ lórí wa tó jẹ́ ilẹ̀ àwọn Odùduwà. tó bá kálukú ni ó náà ń fẹ́ ṣe wọn kan náà fẹ́ máa ṣe mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ṣùgbọ́n ó ní pé ìjọba wa àwọn àgbà káwọn politician kan máa fi Bible àti Quran búra ẹni tí ò bá lè fi Ògún yóò fi ilẹ̀ mi búra. ṣe gbọ́ nǹkan tí bàbá sọ táwa ti dé Odùduwà kò sí pé bíbélì bíbélì kò sí ìbúra bíbélì kankan mọ́. so ẹni tó wá mọ̀ pé òun fẹ́ bá wa rúùlù Ògún lákàáyé ọ̀sùn mọ́lẹ̀ àtìgbà tá a ti fi báìbù búra náà fi ń jí owó wa àtàlùkùrán so Ògún lákàáyé ọ̀sùn mọ́lẹ̀ olómìnira fẹ̀ jẹ̀wẹ̀ ẹ rí pé tí wọ́n fẹ́ tẹfá fún yàn á fògún búra pé wọn ò ní dalẹ̀. mo ń gbọ́ yín. ṣe rí ní gbogbo kóòtù kò sí kóòtù tí ò di ọlọ́pàá bàbá wa Olúawo Ìká Ọ̀ràngún wọ́n sọ ìtàn kan fún wa ní Ilé Ifẹ̀ títí dòní wọ́n ló yìí ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn kan ní mo ti gbàgbé yíyà tí wọ́n pè ṣùgbọ́n ní yíyà yẹn àwọn kan wọ́n ní oko sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n oko obì tí obì kan wà ní inú oko yẹn tó jẹ́ pé tí obì yẹn tó bá so in tó máa ń so ó máa so ajé gidi ni nítorí náà ẹnìkan tó wá wà ní ẹ̀gbẹ́ yẹn ó ní influence ó lówó mọ́ àwọn èèyàn ó wá bá àwọn èèyàn plan ní pé báwo ni òun ṣe fẹ́ gba oko yìí
fúláwà kan dẹ̀ ní àwọn fúláwà náà wọ́n fi ṣe bọ́dà láàrin àwọn méjèèjì. Ìgbà tẹ́ni ò wá sí oko níjọ́ kan ó wá pe àwọn èèyàn wọ́n wá wú àwọn fúláwà yẹn wọ́n sun so that obìnrin kó lè wà ní oko tiẹ̀. Ìgbà tí yẹn wá dé kí ni ìtumọ̀ gbogbo eléyìí wáyé tẹ́ ṣe máa ṣe bí yẹn ṣe gba ilé ẹjọ́ lọ nìyẹn. Ìgbà tó délé ẹjọ́ eléyìí ti bribe àwọn yòókù. Story yìí àwọn anybody wọ́n lè lọ béèrè ní ṣé bóyá high court fẹ̀ bóyá high court ni bóyá lower court dẹ̀ ní court kan nífẹ̀ẹ́ ṣá kán lọ wádìí ọ̀rọ̀ yẹn pé bóyá tòótọ́ ni àbí kì í ṣe tòótọ́. Ìgbà tí wọ́n wá débẹ̀ adájọ́ wá ní kán pe àwọn ẹlẹ́rìí wá. Àwọn ẹlẹ́rìí bíi 3 or 4 wọ́n ti kọ́kọ́ jáde. Wọ́n ní ìwọ kí ni ẹ̀sìn ó ní Christian gba Bible wọ́n gbé fún ó búra. Ó sọ pé ẹni tí ó jẹ́ pé ó ní influence ó náà ló ní oko yẹn lóòótọ́. Ẹnì kejì ó fi Quran búra, ẹnì kẹta fi Quran búra, ẹnì kẹrin fi Bible búra. Ó wá kun èèyàn kan lára àwọn ẹlẹ́rìí tí wọ́n pè. Ó yá ṣé Christian ni ìwọ ni àbí Mùsùlùmí? Ó ní ọdẹ ni iṣẹ́ tó ń ṣe. George ò tiẹ̀ fẹ́ gbọ́ bóyá ṣẹ̀rọ̀ páwọn Mùsùlùmí máa ṣọdẹ. Christian mi lè ṣọdẹ ó depend. Bẹ́ẹ̀ni. Bí ó ṣe ní iṣẹ́ ọdẹ ló ń ṣe. George ní òun ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ẹ̀sìn ìgbàgbọ́ àbẹ̀sìn mi kò tẹ́ ká máa sọ kì í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì torí ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn ìgbàgbọ́. Àwọn alábàáláyé ló ní ìgbàgbọ́. Àwọn náà gbàgbọ́ nínú òrìṣà, náà gbàgbọ́ nínú ẹbọ, náà gbàgbọ́ nínú ìtì, náà gbàgbọ́ nínú kí ni à ń pè náà ètùtù. So àyàbá nù. Ìgbà tí wọ́n wá sọ fún bàbá yẹn pé ìgbà tó ti jọ́ lọ́dẹ ṣé o mọ nǹkan tó ń jògùn náà mọ̀? Ní òkè Ògún ni ó fi búra. Wọ́n bá ní kí ìkànnà àwọn ọlọ́pàá yẹn wọ́n ní kó mú ìbọn ẹ̀ àwọn ìbọn AK-47 tó máa ń mú dání ẹ̀ wọ́n ní kó jọ kó mú wá kó gbé wá. Wọ́n dẹ̀ ọlọ́dẹ wọ́n ní kó búra pẹ̀lú ìbọn tó wà lọ́wọ́ ẹ̀. Ó bá ní pẹ̀lú ìbọn tó bá sọ lẹ́nìí òótọ́ ni ó jẹ́ tóun bá sọ kó ṣe ìdájọ́ fún un. Ṣé rí ìgbà tí ó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní kó má bínú ó ní adájọ́ ó náà wò mọ́ pọ́nà tí ọ̀rọ̀ máa bá yẹlé. Tẹ́ bá wo kíní ẹ̀fẹ̀ tí bàbá Àjẹsà tó ṣe nígbà kan lórí ọ̀rọ̀ ti àwọn ọlọ́pàá ṣe kinní kan. Ẹ̀fẹ̀ yẹn ó dà ń gbé sítórì yẹn ni bàbá Àjẹsà ló ti kọ́pì sítórì ẹ̀fẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ilé Ifẹ̀ yẹn òun ló ti kọ́pì ẹ̀. Bàbá ọlọ́dẹ ló bá ní pé ìgbà tọ́rọ̀ ti wá rí bó ṣe rí ó ní òótọ́ lòun ó sọ. Ó ní ẹ wò ó ní ẹ rí gbogbo àwọn tó ti búra pẹ̀lú Bible àti Quran yìí ó ní irọ́ pátápátá ni wọ́n pa. Ó ní ẹni tí wọ́n ló ní oko yẹn ló rán àwọn márààrún láti wá parọ́ bí òun lẹ́yìn ó dẹ̀ ti fún wọn lówó. Ó lóun ò fẹ́ kúkú Ògún ó lóun ò dẹ̀ ní jẹ́ kó Ògún pa òun. Ó ní nítorí náà ó ní ẹni tí wọ́n náà ń kọ́ ló ní oko ló ní ibi àlà yẹn ó náà ló ní. Ó ní ẹni yẹn ló ní ibẹ̀ ni George ti wá ní wow. Ìgbé so òótọ́ lè jáde láì tiẹ̀ ṣe pé bóyá wọ́n lo truth machine àbí kí làwọn psychologist máa ń lò náà. Kí detective machine live detective machine. Lie detector ó ní láì jẹ́ pé wọ́n lo lie detector òótọ́ dẹ̀ jáde báyìí pé látijọ́ yẹn anybody ṣe mọ̀ pé kò ní láti force èèyàn kankan torí constitution òṣì tí ó wà Nàìjíríà báyìí. Ó wá ní ẹni tó bá ti wá sí kóòtù ohun yìí tó bá ti jẹ́ oníṣẹ̀ṣe bó jẹ́ ọlọ́ṣun Ọ̀ṣun àfibúra bó jẹ́ ológun Ògún àfibúra bó jẹ́ Ṣàngó òun ni wàá fi búra. Tó bá gbẹ́jọ́ wá àbí ó wá ṣe witness láti jọ ẹ̀ títí dẹ̀ ní
wọ́n ní bóyì ṣe wà nìyẹn. Ẹ̀yin wá wò ó, tá a bá gba òmìnira tiwa tá a ní ilẹ̀ wa, táwọn politicians tí wọ́n ń fi àwọn irúnmọlẹ̀ wa búra, kò tiẹ̀ lé, ẹ jẹ́ kó bomi wá láti ilé ẹ̀, kó tiẹ̀ jẹ́ Ragolis water gan ló bù wá, kó bù wá, kó fi olúwẹ̀rí kó fi búra, ṣé bóun ló lomi ẹ̀. bẹ́ẹ̀ ni kó fi olúwẹ̀rí búra. Bẹ́ẹ̀ ni tí ò ń ṣe pé bóyá wọ́n gbé omi fún un níbì kan tá ní pé àwọn ò lè mú o torí àmọ́ nǹkan tẹ́ ti fi sí, gbé wá láti ilé ẹ̀ kán dẹ̀ gbé dání. Omi leléyìí o, tó ń bá parọ́ ń bíbà yìí láàrin ọjọ́ méje kíkún kólúwẹ̀rí pọnmi dà síkùn, kọ́ṣùn pọn omi kó pọ́n dà síkùn. Kẹ wá wò bóyá ikùn ò ní wú dànù. Ṣé rí àwọn ará bí wọ́n mọ èyí tó jẹ́ òótọ́ yàtọ̀ sí èyí tó jẹ́ irọ́. Wọ́n kàn máa ẹlòmíì nínú group nínú àwọn nǹkan tẹ̀ ń ṣe ń gbà ẹ ti ṣàwọn fídíò kan pé àwọn kan ní Ṣàngó Ògún they are dead god. Okay, dead god. Tó bá jẹ́ bẹ́ẹ̀, àwa tá a ní ń sin ọ̀pẹ tá a ń sin Ifá yìí, mo sọ fẹ́yàn kan, ìwọ tó bá mọ̀ pé Ifá is dead, Ọ̀rúnmìlà is dead, kò jámọ́ nǹkan kan, jẹ́ wá mú ẹyọ kan nínú ike Ifá mi kó o pa, kó wá ní ordinary èkùrọ́ ni kó o jẹ́, kó wá wò nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Àbí tó bá mú ike Ifá tó náà ń ṣe epo, kó o ṣe epo tó odidi stadium national stadium, kó wá ju ike Ifá ẹyọ kan sí, kó wá wò bóyá epo ẹ ò ní bàjẹ́. Gbogbo àwọn kíní ó wà practical, they are not things tó jẹ́ pé ẹ máa lọ bọ̀. Kì í ṣe tẹ bá dẹ̀ fún Bible tẹ́ ẹ̀ ń sọ àti Quran tẹ́ ẹ̀ ń sọ pé ìyẹn ni living God. Màá mú Bible náà, màá dẹ̀ jó wúrúwúrú, màá fi fọ́ ẹ̀kọ́ mu, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ because àwọn èèyàn ló wọ́n kàn kọ́. So ibẹ̀ yẹn la máa ti mọ èwo ni ó jẹ́ òótọ́, èwo ló jẹ́ irọ́. So àwọn tó máa ń kàn sọ pé all those òrìṣà they are dead God. Kọ́ lọ gbójú wojú náà, tọ́ bá ní wọn ń gbójú obìnrin òun fojú kan odù. Ìwọ tó ní I'm a born again Christian, lọ síbi tó dùn wà kó lọ fojú kan. Kò ju bẹ́ẹ̀ yẹn lọ, practical ni. Àdìsẹ́ ọ̀rọ̀ yín mi ò kọ̀rọ̀ sí ilẹ̀ ìgbà tí mo kéré wọ́n ní woman kan agbóyè ó máa ń wẹ̀ fáwọn ọmọ. Wọ́n ní àlejò ni wọ́n dẹ̀ ti sọ fún un pé obìnrin ò kí máa ń arẹmọ ni wọn kì í wò ó. Obìnrin yìí ó sọ pé ó mú ìgbàgbọ́, obìnrin yìí ó di ọ̀pẹ dèní. Ó lóun born again pé kinní kan wà cover kinní kan, ó lọ yọjú wo agbó àtìgbẹ́ agbó òwe ọmọ mọ́ o, ṣùgbọ́n obìnrin yìí di ọ̀pẹ. So tẹ́nìbọ̀dì bá dé etí ìbèrí ẹ̀ wọ́n máa sọ pé ẹ má jẹ ọ̀pẹ tó wà ní ìbèrí yẹn pé èèyàn ni. Tí wọ́n bá ṣá ọ̀pẹ yẹn ẹ̀jẹ̀ ló máa ń dà lára ẹ̀. Ẹ̀jẹ̀ ló máa dà. Bẹ́ẹ̀ ni torí pé ó ṣe àfojúdi. Ìyá ẹni tí ò bá believe ẹ jẹ́ kó lọ síbẹ̀ yẹn. Ṣé rí nǹkan tó kàn tí ẹ máa ń dùn èmi ni pé ní ilẹ̀ Yorùbá wa yìí, ní Nàìjíríà wa yìí, àwọn evidence ó wà ń bẹ̀. Àwọn èèyàn wá tó wá máa náà ń lọ Israel, wọ́n ń wá nǹkan tí ò sọnù kiri, wọ́n náà wọ́n fẹ́ lọ wo bí tí wọ́n sin Jésù sí, tó jẹ́ pé wọ́n kàn rọra build àwọn kinní yẹn in the recent time tán fi ń tàn wọ́n jẹ, tí ò ń ṣe pé bóyá ó true. But ní ti ìṣẹ̀ṣe eléyìí tẹ́ sọ́ọ̀sìn, ṣebí tán kíní yóò lè ẹ lọ síbẹ̀ ẹ dẹ̀ lọ check bóyá ojú òótọ́ àbí òun ṣe rọ. Wọn ṣáà ní di visa láti travel ní Nàìjíríà, ẹni tó jẹ́ ọmọ Nàìjíríà àbí. Bẹ́ẹ̀ ni bó ṣáà ti fi bó ti fi ẹ̀là hàn yíbi tẹ́là wà, gbogbo yẹn lọ síbẹ̀ kẹ́ lọ wò ó wà ń bẹ̀ dìgbìdìgbì. Ǹjẹ́ ó yẹ kí àwa Yorùbá ká ní ibi tí ẹ̀là wà ká ṣẹ̀ṣẹ̀ máa wá ẹ̀là káàkiri, ká tún wá gbé òyìnbó kan ká tún máa fi parọ́ fúnra wa pé ẹ̀là ni? Ìyẹn ẹ̀là títí wa tó jọ wá àtúwá lóyìnbó lẹ̀là. Bọ̀bọ́ kan tó tiẹ̀ ń hágíù tígbà tí mo wá tún ṣe fídíò míì ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ játijàti. Anyway gbogbo yẹn ò tiẹ̀ ṣe kinní. Ẹ máa bọ́rọ̀ yín lọ́jọ́ bàbá. Ìyá ṣe rí kí n tún wá sọ another example nínú ọ̀rọ̀ practicality of ìṣẹ̀ṣe yìí. Ó wà ní orí YouTube anybody tí mo fẹ́ sọ yìí náà, anybody tó bá àwọn Mr and Mrs Thomases tó jẹ́ pé wọ́n máa ń doubt, ẹ jẹ́ kí káwọn náà kàn lọ sórí YouTube kàn search
Professor Wọlé Ṣóyínká with Aláàfin Ọ̀yọ́ wọ́n á rí Professor Wọlé Ṣóyínká òun ló sọ story yẹn nígbà tí wọ́n ń ṣe nǹkan kan ní bóyá Èkó bóyá bìkan ṣá Aláàfin náà wà ń bẹ̀ ó wá sọ pé ó ní òun máa ń gbọ́ oríṣiríṣi nǹkan nípa Ṣàngó ó ní but òun wò pé as a professor as an erudite scholar òun like kóun rí practical of things ṣe understand. ló ń gbọ́ yín. ló yẹ yín mà ó wá ní níjọ́ kan àwọn ọmọ secondary school kan fẹ́ ṣe excursion lọ òun ló lead wọn láti Abẹ́òkúta bí Abẹ́òkúta grammar school ni or something like that ó lead wọn lọ sí Ọ̀yọ́ ìgbà tó lead wọn dé Ọ̀yọ́ táìmù tá à ń sọ yìí táìmù ẹ̀rùn height of ẹ̀rùn ni táìmù yẹn so ó ní òun wá tẹ̀ wí pé ṣebí ẹ̀rùn ni táìmù tá a wà yìí tó bá jẹ́ pé tòótọ́ òun ni Ṣàngó ló máa ń react tó ń bá pè é pé òun tiẹ̀ máa wá try kìíní yìí wò kó ń wò kẹ́rẹ́ àwọn ọ̀rúnmọlẹ̀ tiwa wọ́n dàbí tó rọ́rọ̀ Bible ń sìn tẹ́ bá sọ fún èèyàn kan tẹ́ ní pé ok tó bá jẹ́ pé tòótọ́ ni Elijah according to bí Bible ń ṣe sọ ló pe iná wálẹ̀ nígbà tó da omi sí ẹbọ tó fẹ́ rú táwọn bá wòlíì bá tí wọ́n pè tí wọ́n ṣára wọn tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí nǹkan kan ò ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé lọ́nà ń pa o story irọ́ ni o. àní bàbá ìjọ mi kàn fẹ́ gbàgbé ọ̀rọ̀ yẹn ṣe rí kinní tán lè lẹ́jà ṣe yẹ wọ́n ní tán bá ti ń ṣe Ọbàtálá nífẹ̀ẹ́ bọ́ná bàbá mi ọba mẹ́sọ̀ wọ́n ń wò mí báyà wọ́n ní bọ́n ṣe máa ń ṣe nìyẹn tán bá pa ẹ̀rọ yẹn tán wọ́n ní wọ́n kì í títí dọ̀la wọ́n ní wọ́n kì í dáná sí burnt offering Ọbàtálá tán bá fẹ́ ṣe àṣẹ ẹ̀ wọ́n ní títí kinní yẹn máa fi jó gúrúgúrú báyìí tán bá pa òkúta ọ̀rọ̀ náà máa sọ sí tó máa jó pẹ̀lú omi á jó gbẹ dìsín burnt offering tá a kà nínú Bible ó ìwà nínú ìṣẹ̀ṣe wa. ẹ jọ̀ọ́ ìyá so irú ilé tẹ sọ́nsìn ṣebí fẹ́ ni. bẹ́ẹ̀ mo ń gbọ́ yín sà. so ìgbà tó jẹ́ Ifẹ̀ kí ló ṣe àwọn èèyàn wa tó jẹ́ pé wọn ò fẹ́ wá èyí tó jẹ́ òótọ́ torí pé most of them wọ́n ti wà in their comfort zone. ó yẹ kí wọ́n lè pè yín lẹ́yìn program pé ẹ jọ̀ọ́ ẹ bá wa find out time tí wọ́n máa ń ṣe irú festival yẹn àwọn fẹ́ lọ witness ẹ̀ bóyá òótọ́ ni bóyá rọ́ ni ṣùgbọ́n because wọ́n ti block rain ni most of the people gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ṣé wá rí ìgbà tí Wọlé Ṣóyínká débẹ̀ wá lọ bá kábíyèsí pé bàbá o ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wá ẹnìkan tó lè kí Ṣàngó bóyá olórìṣà Ṣàngó tó lè bá ń kí Ṣàngó torí mo fẹ́ wo bàbá ní Ṣóyínká kí ni nǹkan tó ń sọ yìí Wọlé pé tán bá kí Ṣàngó ní even though bó ṣe jẹ́ ìgbà ẹ̀rùn láwà òjò rọ̀ o Ṣàngó máa react o Wọlé Ṣóyínká ní bàbá ní táìmù yìí òjò lè rọ̀ weather forecast ti ní òní sójò tó báwa lójó yìí fẹ́ rọ̀ òun ò believe jàre yẹ̀mọ́ ó ń tì sí bàbá ni bàbá wa ní okay ló bá pe ìkan náà àwọn olórí ẹ̀ tó jẹ́ pé bóyá ó ti dàgbà yẹn ti dàgbà so ó wá bẹ̀rẹ̀ sí ní kí Ṣàngó Olúkòso ọkọ ìyá arábàmbí àrígbà ọ̀tá ṣẹ́gun iná lójú iná lẹ́nu sàngìrì làgìrì ọ̀làgìrì kàkà sígbà ẹ̀dùn bò bẹ́ẹ̀ ni ọ̀làgìrì kàkàrẹ́ bí ìjà wọ́n ní bó ṣe ń kí ìgbà tó wọ́n ní ìyá ń kí Ṣàngó Wọlé Ṣóyínká ní the first thing tí òun kọ́kọ́ notice ni pé ojú ọjọ́ kan change lẹ́ẹ̀kan náà ni tí ọ̀sán pọ́n riri tẹ́lẹ̀ wọ́n ní weather kan change ni cloud ó wá dàbí ìgbà tí òjò fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn aláọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bí atẹ́gùn yẹn ṣe bẹ̀rẹ̀ ní gbogbo àti bàbá tí wọ́n tẹ́ síbẹ̀ ó fẹ́ gbogbo ẹ̀ dànù strong wind gbìrì ìgbà tí strong wind fẹ́ gbogbo ẹ̀ dànù Wọlé Ṣóyínká ní kóun tó wo ẹ̀gbẹ́ ó ní pé
ó náà ò tẹ̀ wọ́n pé bàbá tẹ̀ lè sáré tó yẹn ó ní bàbá fìlà ẹ ti ṣí dànù ìyẹn bàbá láàfin ó ti bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá tí ó náà ò mọ táìm tí bàbá tó kó wọnú palace ó ní ẹ̀rù á bá wọn pé wàhálà ti dé àwọn ọmọ tó ń tiẹ̀ kó wá ní major problem ó ní bó ṣe pé driver yẹn kó jọ kó àwọn ọmọ ó yá ẹ wọlé nígbà wọn ṣe sá kúrò ní ibẹ̀ yẹn nìyẹn níjọ́ yẹn ṣe rí pé yẹn practical ni kò dẹ̀ dàbí ti ọ̀rọ̀ bá àwọn ẹlẹ́sìn àjèjì yìí tẹ́ máa sọ fún pé òkè tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí practical wọn á ní pé ọ̀rọ̀ báìbù ní ìwọ kò gbọ́dọ̀ dán. olúwa ọlọ́run rẹ wò. hello. mo ń gbọ́ yín. wọ́n á ní ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò ṣe rí pé ọ̀nà àbáyọ kan òní wọ́n wá yẹn. bí pé wọ́n kàn brainwash wa mi ò gbọ́ ọ̀rọ̀ yín wọ́n brainwash wa mo kàn fẹ́ sọ̀rọ̀ yín ni o wọ́n brainwash wa because number one bí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ìṣekúṣe yẹn ìgbà tí òyìnbó dé the only way tóyìnbó fi lè máa jí owó wa ni pé kán sọ pé bíbélì àti àlùkùránì nìkan máa fi búra pé káwọn oníṣẹ̀ṣe má darapọ̀ mọ́ òṣèlú tó fa ìṣẹ̀ṣe sẹ́yìn lé nítorí pé wọ́n lè máa jalè so ìwà ìṣekúṣe yìí wọ́n ti wá fi kọ́ wa ó ti wá mọ́ wa lára lénìí òun ló fà á tó fi jẹ́ pé gbogbo ọrọ̀ ajé nàìjíríà lénìí jíjí ni torí pé ìṣekúṣe bí ọ̀rọ̀ tí bàbá wa ifá tó sì ń sọ wípé àsìkò ìṣekúṣe ti ń lọ torí pé a ti fẹ́ gba òmìnira àwa ọmọ yorùbá a ṣe nàìjíríà mọ́ so tá a bá padà sí ìlú wa kò sí àyè ìṣekúṣe mọ́ àwọn baba ńlá wa ló máa bá wa mójútó ọrọ̀ ajé wa ògún ṣàngó ọbalúayé èṣù ẹjọ́ wọn lóníṣẹ́ kì í jẹ́ kí iṣẹ́ rẹ̀ bàjẹ́ ṣé wọ́n máa lajú sílẹ̀ kí ilé wọn bàjẹ́ wọ́n máa fẹ́ kí ìlú wọn dorílẹ̀-èdè ńlá so wọn ò dẹ̀ nígbàgbàkúgbà so àwọn baba ńlá wa àwọn ló máa bá wa mú ojútó ọrọ̀ ajé wa kò ní jẹ́ pé bóyá Yahweh àbí Jehovah mọ́ no àbí Allah rárá ẹ̀yin mùsùlùmí ẹ má bínú nítorí pé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmíì àwọn baba ńlá wa ó ní nǹkan tó fi ń ṣe ilẹ̀ wa kó tó di pé a gba ẹ̀sìn míì so nígbà tí a bá gba òmìnira Yorùbá tán àti ẹni tó lóun bá sọ ní kẹ́ má ṣe Christian ní kẹ́ má ṣe Islam yín ṣùgbọ́n tí a bá fẹ́ láti ṣe ètò ìlú ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ni a máa lò bẹ́ẹ̀ ni ẹni tí ò bá dẹ̀ mọ̀ pé òun ò ṣẹ̀ṣẹ̀ ṣe kò má bọ́dà láti dá sí ọ̀rọ̀ ìṣèlú ilẹ̀ Yorùbá ẹ máa bọ́rọ̀ yín lọ bàbá. bẹ́ẹ̀ ni ṣe rí ifá kan tiẹ̀ jẹ́ kó yé wa ó ní pé ìbá ṣe pé báyìí ni à ń ṣèlú ìlú ìbádùn ìbá ṣe pé báyìí là ń ṣèlú ìlú ìbádùn kẹ́ ẹ wo ohun tí ifá yẹn ń sọ nǹkan tó ń tà láti sọ níbẹ̀ yẹn ni pé ká ní pé à ń ṣe ìlú bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe gbé kalẹ̀ ìlú wa ò bá dà so tá a bá wà ní òmìnira tiwa tá a ti gba ìlú tiwa àwa máa ṣe ìlú tí ìlú fi máa dùn ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí àyè wà ẹni tó fẹ́ ṣe kìrìsìtẹ́nì kò sẹ́ni tó di lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ ìṣèlú yẹn àwọn alálẹ̀ àwọn ni wọ́n máa fi búra o nítorí àti christian àti muslim kò sí ojú ẹni tí ebi àti ìyà kò sójú ẹni tó mọ̀ mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn yé yín nítorí náà anybody kọ́ máa lo sentiment pé no all those demonic things. kò sí nǹkan tó ń jẹ́ demonic àwọn baba ńlá wa ni the same religion as a kan ni muslim buddha torí pé lẹ́ni torí pé christian náà fi kó wa lẹ́rú ni tó bá yẹ pé buddha náà fi kó wa lẹ́rú náà buddha ni gbogbo wa máa ṣe lẹ́ni buddha ni gbogbo wa máa jà fún lẹ́ni buddha la máa jà tó bá dẹ̀ jẹ́ pé the lord shiva àbí krishna ni àbí guru maharaji ni wọ́n fún wa náà òun ni gbogbo wa máa ṣe so ẹ̀sìn yìí ò kì í ṣe ẹ̀sìn àwọn baba ńlá wa ẹ̀sìn àdìmúlà ni ẹ̀sìn àwọn tó tẹ ilẹ̀ dó ẹ̀sìn àdìmúlà dẹ̀ ni a máa gbéga ní orílẹ̀-èdè titi wa nítorí pé ìgbà tí a bá gbé ẹ̀sìn àdìmúlẹ̀ ga ìgbà yẹn ni gbogbo ayé máa wá sí ilẹ̀ titi wa bí
àwọn èèyàn ṣe ń lọ sí Jerusalem àwọn náà máa wá sí ilẹ̀ wa ṣùgbọ́n tá a bá ń gbé ẹ̀sìn ẹlẹ́sìn ga ní ilẹ̀ baba ńlá wa á jẹ́ wípé ẹrú ṣì ní wá a ò tí ì di òmìnira nìyẹn nígbà tí wọ́n kó wa lẹ́rú nísìn àbáwọn develop Israel àbáwọn develop ilẹ̀ Arab ṣé nígbà tá a bá padà sí ilẹ̀ bàbá wa náà ká tún máa bá ẹrú lọ a lè máa bá ẹrú nísìn a nílò àwọn alálẹ̀ láti ràn wá lọ́wọ́ ṣé tí àwọn alálẹ̀ bá ràn wá lọ́wọ́ tán tí a wá dé ilẹ̀ ìlérí tí a gba ilẹ̀ wọn tán àá tún wá sọ àwọn alálẹ̀ di igbá ìwẹ̀wọ́ nítorí pé tá a bá wo gbogbo ẹ̀sìn méjèèjì lénìí kò bu ọlá kò bu iyì fún àwọn alálẹ̀ bẹ́ẹ̀ ni so àwa ò dẹ̀ kì í ṣe ọmọ àlè. ẹ rí mo ń bá bàbá kan sọ̀rọ̀ níjọ́ kan ó wá sọ̀rọ̀ yẹn ó ní òun close mọ́ àwọn òyìnbó dáadáa ẹni ó dà Amẹ́ríkà ló dà fún wa ó náà ń close mọ́ àwọn òyìnbó yìí ó ní ṣé mo mọ̀ pé àwọn òyìnbó ó dà pé ẹ̀yin náà ti sọ̀rọ̀ yẹn rí ó ní ṣé mo mọ̀ pé àwọn òyìnbó yìí tó ń bá rí àwọn èèyàn dúdú especially àwa Yorùbá tá a wá bẹ̀rẹ̀ sí ní tá a bẹ̀rẹ̀ sí ní kọ orin tá à ń gbé Jésù wọn ga tí wọ́n wá fún wa àbí tá à ń preach fún wọn ó ní wọ́n máa ń wò wá pé ọ̀dẹ̀ làwọn eléyìí nǹkan tá a ní tí Olódùmarè fún wa tó jẹ́ pé ó ń wo àwọn gan lójú táwọn fi ń wá wípé àmọ́ àwọn àníyà ń jẹ wọ́n Ọ̀ṣun o Èkìtì o ẹ wo gbogbo Èkìtì yẹn wá dúró àwọn ibi tí Ọ̀rúnmìlà tó ti ṣiṣẹ́ táwọn ọ̀rúnmọlẹ̀ ti ṣiṣẹ́ ní Oǹdó dé Ọ̀ṣun títí dé Ọ̀yọ́ títí dé gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá tún wo ní sáìdì Kwara State ìlú kan wà tí wọ́n ń pè ní Èsìẹ́ tẹ́rí nílùú Èsìẹ́ yẹn ìlú Èrè ni wọ́n ń pè ọ̀rọ̀ ìlú Èsìẹ́ ó dẹ̀ wà nínú Ifá ti sọ ọ̀rọ̀ yẹn ìdí tí wọ́n fi di Èrè ní ìlú yẹn ó wà títí dè ní èní olónìí tá à ń sọ̀rọ̀ yìí ìgbà tí Ifá tó sọ fún Eléṣìẹ́ níjọ́ kìíní àná ó wà ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà wọ́n á bá lórí YouTube náà information ti wà kiri but inú Ifá òun lèmi fẹ́ sọ ìgbà tí Eléṣìẹ́ tí wọ́n dáfá fún pé àwọn ikọ̀ kan ń bọ̀ látòdì ọ̀run wípé kí Eléṣìẹ́ kó make sure pé ẹnìkan kan ò lọ sóko ẹnìkan kan ò ródò torí àwọn ọkọ̀ yẹn wọn ò fẹ́ rí èèyàn kankan níta tí wọ́n á fi jíṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ o kó má di pé wàhálà wà ìgbà tí wọ́n ní k'Eléṣìẹ́ orúbọ ó ń fi ẹbọ ṣe àlọ ìjọ tí wọ́n ní páwọn ikọ̀ yìí ń bọ̀ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí fàṣẹ jẹ́ kó yé wa bí ikọ̀ àwọn irúnmọlẹ̀ ṣe wà bẹ́ẹ̀ náà ni àwọn ajogun náà wà ìgbà tí àwọn ọkọ̀ yìí wá Eléṣìẹ́ ó ní láàárọ̀ kùtùkùtù yìí kó ń sáré lọ ká bóyá ilá tẹ̀ ní Ifá ní kó lọ ó sáré lọ ká lóko wípé kó tó kí fẹ̀rẹ̀ ojú tó mọ́ òun ti padà ó lọ sí oko ńjọ́ yẹn kò dẹ̀ tún kìlọ̀ fáwọn èèyàn ẹ̀ dáadáa àwọn tó ń gúnyán àwọn tó ń tí wọ́n ń sákòkò sáró àwọn tó ń ṣe lé wọn ṣẹ́rígbà táwọn ọkọ̀ yẹn dé àṣẹ tí wọ́n pa fún wọn pé kí gbogbo wọn nǹkan tí oníkálukú ń ṣe bó ṣe wà nìyẹn títí dè ní. wọ́n wá sọ wọ́n di kùkùté wọ́n sọ gbogbo wọn di kùkùté ẹ rí àwọn ère yẹn same size èyí tó ń gúnyán àwọn ère yẹn wọ́n ní more than 2,000 ère so èèyàn wo ló máa create ló máa gbé ère ṣé kò níṣẹ́ ni a wá gbé ère 2,000 á kàn fi síbẹ̀. àwọn èèyàn wọn ní lọ Èsìẹ́ o kán lọ ṣe findings wọn o torí wọn ò fẹ́ jẹ́ kí òótọ́ kó àlẹ́ǹjì irọ́ tí wọ́n ń gbé káàkiri. so jẹ́rẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kò ń ṣe gocom àwọn èèyàn wá kàn ní wọ́n nílò ìmọ̀ tòótọ́ kì í ṣe àwọn ìmọ̀ rubbish kíní tán máa ń gbé káàkiri Oòduà wá láti Mẹ́kà ẹsẹ̀ tí òun ní Ifá ṣénu Ifá ni ẹ ti rí ni Ifá ló pè tán fẹ̀ Ifá òun ni compendium of our history anything outside it is a lie. so nǹkan tí wọ́n fi parí ọ̀rọ̀ mi so à ń sọ pé ẹni òfin mẹ́wàá tí ẹ sọ pé Ọlọ́run ló fún Mósè lénìí inú ìṣẹ̀ṣe wa ni wọ́n ti jí òfin yìí ẹ rí i pé nínú àwọn òfin yìí a ní òfin bẹ́ẹ̀ ni
ó ní Ọ̀rúnmìlà ló kọ́ wa ní òfin kí àwọn òyìnbó tó dé. Àwọn òfin mẹ́wàá a ní pé òyìnbó ló fún wa. Bí wọ́n ṣe fi hàn mí nínú ìjọ Ọ̀rúnmìlà ní eléyìí. Wọ́n ní Ọ̀rúnmìlà kọ́ wa ní òfin kí àwọn òyìnbó tó dé. Odù ìkìlọ̀ àti ìbáwí, sòtítọ́ àti òdodo sí ọmọ ẹnìkejì rẹ òjì ogbè. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti àwọn tí ó jù ọ́ lọ, ọ̀kànràn àtẹ̀. Ìwọ kò gbọdọ̀ ṣe àìgbọ́ràn tàbí àfojúdi sí àgbà. Ìkà méjì. Ìwọ kò gbọdọ̀ jalè, ògùdà ogbè. Ìwọ kò gbọdọ̀ fi kánjúkánjú wá owó, ogbè ọ̀sẹ́. Ìwọ kò gbọdọ̀ ṣìkà sọ́mọ ẹnìkejì rẹ, ọgbẹ̀ wátẹ̀, ogbè. Ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ogbè ìrẹ̀tẹ̀. Ẹ̀yin obìnrin, ẹ gbọ́ ti ọkọ yín, kí ẹ sì máa tẹríba fún wọn. Òwòrìn ọ̀yẹ̀kún. Ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, ogbè ọ̀yẹ̀kú. Ìwọ kò gbọdọ̀ ṣe olè, ogbè àtẹ̀. Jẹ́ kí o sì mú nínú làálàá rẹ, nítorí ìgbésàn kan ṣoṣo tó ń bẹ láàrin àwa àti ikú, òtúrùpọ̀ ọ̀sẹ́. Ìwọ kò gbọdọ̀ pànìyàn. Ifá tó dá fáwọn ọ̀bàrà méjì. Gbẹ́kẹ̀lé Olódùmarè àti àwọn òjíṣẹ́ rẹ̀. Ó ní Ọ̀rúnmìlà ní ká fi Olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé Olódùmarè àti òjíṣẹ́ rẹ̀. Ìrètè ìwòrì. Ìwọ kò gbọdọ̀ bínú kọjá ààlà, ogbè ègún. Oore ṣíṣe kì í gbé òtúrá òfún. Má ṣe lo inú méjì sí àwọn ìmùlẹ̀ rẹ. Ẹ̀là mo yìn, mo bọrú, mo bọyè, mo bọ ṣíṣe. So ẹ̀rí òfin yìí. Kí ni ìyàtọ̀ nínú òfin yìí àti òfin mẹ́wàá èyí tí a kọ́ nínú Bíbélì? So eléyìí lẹ́ni tán sọ pé God kan sọ òfin, Ọ̀rúnmìlà ló ṣe òfin, ṣùgbọ́n a rí pé àwọn òyìnbó yí òfin yìí, wọ́n wá fi promote Mósè. Kò sí historical proof fún Mósè lénìí. Kò sí proof pé Mósè, archaeology, kò sí any proof pé Mósè exist. Kò sí proof kankan pé Mósè exist lénìí. Kò sí any proof. Gbogbo Ọ̀rúnmìlà, Mósè inú iná pápá ń jó ìgbẹ́ òrun. Ọ̀rúnmìlà ni wọ́n máa ń pè ní ọmọ iná ajó, ọmọ iná ajó kó má jórun, ọmọ iná ajó kó má jó èlùjù. That is pé ọmọ iná tí wọ́n rán sí iná. Ẹ̀rí kan máa sọ pé Olódùmarè alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Ọmọ iná tí wọ́n rán sí iná, ọmọ ajó kó má jórun, ọmọ ajó kó má jó èlùjù. Èlùjù jẹ́ igbó tó dí, oko jẹ́ igbó kékeré. Wọ́n á ní mò ń lọ ṣánko. Ṣé ẹ mọ̀ pé oko that is field náà ni tóyìnbó ń pè ní field. So Ọ̀rúnmìlà ní gbogbo ẹ̀ lénìí, ṣùgbọ́n àwọn òyìnbó sọ pé Mósè ní Bonny Bush. Ṣé rí bọ́n ṣe tàn wá jẹ? Nítorí pé a kò kọ́ nípa ìṣẹ̀ṣe wa, a kò mọ ìtàn wa lénìí. Bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀ṣe wa, Ọ̀rúnmìlà ló rí àkọ̀yìn sí Olódùmarè. Òun ló rí ìdí Olódùmarè nínú ìṣẹ̀ṣe wa. Wọ́n ní ìdí nìyí tí Olódùmarè ṣe gbé gbogbo odù Ifá lé Ọ̀rúnmìlà lọ́wọ́. Ìyẹn Ọ̀rúnmìlà. So àwa rí pé lénìí òfin tí Ọ̀rúnmìlà fún wa ni pé a kò gbọdọ̀ gbé àjèjì òrìṣà lékè. Bẹ́ẹ̀ ni pé Ọ̀rúnmìlà ní tí a bá ti gbé àjèjì òrìṣà lékè, a máa di aṣẹrúbọbatan. Aṣẹrúbọbatan a dẹ̀ máa wà ní ẹ̀yìn. A máa di ẹ̀yìn. Ẹni tó fi bàbá oníbàbá, ó fi bàbá oníbàbá ṣe bàbá ẹ̀, ó máa jìyà ni. Pé ó máa di ẹrú, ó máa fi ẹrú bá ọba tán. So lénìí àwa sọ pé àwọn baba ńlá wa kò dá sí wa, nítorí pé a dalẹ̀ ìpè àwọn baba ńlá wa lénìí, òun ló fi ìyà jẹ wá. So Ọ̀rúnmìlà bára àgbọn nìrègún, òun ni Olódùmarè rán sí àwa Yorùbá. Ẹ̀là mímọ́ lénìí, ìyẹn tó ìyà tó ń jẹ wá lénìí. Kò sí ẹnikẹ́ni nínú wa lénìí. We are not bold. A lè hang statue ẹ̀là mímọ́ sí inú ilé wa, nítorí pé wọ́n kó wa ní ẹrú. Iyán di àtúngún, ọbẹ̀ di àtúnṣe fún wa. Yes, fún àwa Yorùbá lénìí, nítorí pé àwa ni ẹni aṣáájú, ẹni àkọ́kọ́ ni wá. Ọmọ aládé ni wá. Ìran baba ńlá wa ló ń dé adé. Ìran baba ńlá wa ló ń dé adé. Ìgbà tí àwọn ayé sì wà ní ìhòhò ni àwọn baba ńlá wa ti ń wọ aṣọ. A ló ń lo aṣọ òkè. Àwa ni. So àwa ni ọmọ aládé, àwa ni ọmọ aládé. Bẹ́ẹ̀ ni kó tó di pé ojúlà, gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wọ́n pè ní technology. Àwọn baba ńlá yín ti jẹ́ technologies, wọ́n ti ń ṣèlẹ̀kẹ̀, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Bọ̀ lẹ́ni àtìgbà tí a ti sọ pé inú ìmọ̀, oní ìmọ̀ la fẹ́ máa dàgbà sí. Even ẹ̀rí pọ́n ṣe surprise wa tó àwọn ìmọ̀ kéékèèké gan lénìí, àwọn èèyàn tó ń invent kéékèèké nílùú wa lénìí, ẹ̀rí pé wọn ò jẹ́ kí ìmọ̀ yìí, wọn ò jẹ́ kó tẹ̀síwájú. So gbogbo ẹ̀yin méjèèjì tí ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣé. So
iyán di àtúngún ọbẹ̀ di àtúnṣe fún wa. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní gbé tiwa lárugẹ. Ẹ jẹ́ kí a pe àwọn baba ńlá wa kí wọ́n ràn wá lọ́wọ́. A ní wọn ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Ẹni tó béèrè ìbéèrè lẹ́ẹ̀kan pé ṣé báwo ni Ifá ṣe rí Olódùmarè? Bẹ́ẹ̀ ni, torí pé Ifá ni ibìkejì Olódùmarè. Ifá nìkan ṣoṣo lórí Olódùmarè. Ifá kọ́ ni ọ̀pẹ̀lẹ̀, kọ́ ni Ifá. Ọ̀pẹ̀lẹ̀ is just a divination láti bá Ọ̀rúnmìlà bára àgbọn nìrègún sọ̀rọ̀. Ìgbà tí Ọ̀rúnmìlà ń lọ ni wọ́n ní Ọ̀rúnmìlà ju ọ̀pẹ̀lẹ̀. Tẹ́lẹ̀ wọ́n náà máa ń tẹ Ifá ni, ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni wọ́n ló ju ọ̀pẹ̀lẹ̀. Ìgbà tí Ọ̀rúnmìlà ascend, tí Ọ̀rúnmìlà ń lọ sí ọ̀run, ni Ọ̀rúnmìlà ju ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ is used for consultation, ṣùgbọ́n Ifá gangan, Olódùmarè gangan, Ifá ni Olódùmarè. So mo ti dáhùn ìbéèrè yẹn. So ẹ jẹ́ ká pe àwọn baba ńlá wa kí wọ́n ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, kí àwọn baba ńlá wa kí wọ́n yọ wá kúrò nínú oko ẹrú, ìyà tó ń jẹ wá ní Nàìjíríà. Ìyà ti tó gẹ́, ó tó gẹ́ ọmọ Léfì. A ní ilé ti tó ń lọ. Bẹ́ẹ̀ ni, tí ilé bá tó ń lọ, ilé ń lọ lóòótọ́, ṣùgbọ́n àwọn baba ńlá wa ní ọ̀nà tí wọ́n fi ń tọ́jú ara wọn kó tó di pé òyìnbó dé. A dẹ̀ rí pé látìgbà tí a ti kọ ọ̀nà yìí sílẹ̀ lénìí, ikú àìtọ́jọ́, gbogbo àjálù oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀. Torí pé gbogbo nǹkan tí a kà nínú Bíbélì lénìí, bó ṣe jẹ́ pé àwọn òyìnbó yọ kúrò, wọ́n fi kún. Àwọn baba ńlá wọn wá kọ́ iṣẹ́ Ifá ní ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ni. Ẹ rí bẹ́ẹ̀, torí pé Olódùmarè ní kí Ọ̀rúnmìlà kọ́ gbogbo ayé. Ìmọ̀ tí wọ́n kọ́ ní ọ̀dọ̀ àwọn baba ńlá wa, òun ni wọ́n wá lò lòdì sí wa. Òun ni wọ́n lò lòdì sí wa lénìí. Wọ́n lo ìmọ̀ yẹn, wọ́n lò lòdì sí wa. So wọ́n dẹ̀ tún wá kọ́ wa, wọ́n fún wa ní ọpọlọ míì láti sọ wá di ọ̀tá àjogúnbá wa. Wọ́n kọ ẹ̀yìn wa sí àwọn baba ńlá wa kí ìyà bá lè jẹ wá. So ẹ̀yin tẹ́ sọ pé Ògún ò gbà yín, Ògún ẹ̀jẹ̀ pògún, pé náà ẹ bú Ògún, ẹ tún ní kò gbà yín. We contradict ourselves. Àwọn tó bá tún lọ bá Ògún fún assistant lẹ́ẹ̀ni ẹ tún máa bú wọn. Ẹni tó bá lọ bá Ògún fún help, àbí ìyẹn pé ẹ máa bú wọn ni. Ẹ máa bú wọn ni náà, ẹlẹ́ lóògùn ò gbà yín. Ẹlẹ́ lóògùn ò gbà yín. So a nílò àwọn baba ńlá wa ń sìn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í bu ọlá fún wọn. Ká bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún wọn. Ká ríra pé ọmọ irúnmọlẹ̀ ni wá. Ọmọ irúnmọlẹ̀ ni wá. Gbogbo ìtàn Ádámù àti Éfà yẹn kò sí nínú ìtàn àwa Yorùbá. Òyìnbó ló kọ yẹn. Lámúrúdu kan, kinní kan. Ní kí lóríkì Lámúrúdu? Ẹ jọ̀ọ́, kí ẹni tó bá mọ oríkì Lámúrúdu kó bá mi fi sí inú ìkànnì yìí. Kò sí Lámúrúdu ò ní oríkì. Gbogbo àwọn baba ńlá wa ló ní oríkì. Gbogbo àwọn baba ńlá wa ló ní oríkì pátápátá. So Lámúrúdu kò ní oríkì. So Lámúrúdu ò lè jẹ́ baba ńlá wa. Lámúrúdu ò kì í ṣe baba ńlá ti tèmi o. Bẹ́ẹ̀ ni, torí pé Lámúrúdu kò ní oríkì. Torí pé wọ́n ní nǹkan tí èèyàn bá mọ̀ òun ló máa ń náání. Ìdí tí a ṣe náání ìṣẹ̀ṣe wa lénìí ni pé a ò ní knowledge ẹ̀, wọn ò kọ́ wa. Gbogbo wa lọ school, primary school, Bible study, Quran, nǹkan tá a kọ́ nìyẹn. So nǹkan tí gbogbo èmi sì mo lè quote Bible like anything. Mo lè quote ẹ̀ burúkú torí pé inú ẹ̀sìn Christian náà bí mi sí. Ẹ̀wọ̀n tó ń bí sínú Islam náà wọ́n lè quote ẹ̀. But ṣé ẹ understand? But kò jẹ́ kí a mọ rírì ìṣẹ̀ṣe títí wa. So ẹ dẹ̀ rí pé ìṣẹ̀ṣe yẹn gangan dẹ̀ ní títí wa. Ẹ̀sìn àdìmúlà lẹ́ni àwa ń bu ẹnu àtẹ́lu ẹ̀sìn àdìmúlà. Olódùmarè ni àdìmúlà ọlọ́fin ọ̀run. Ẹ̀sìn àdìmúlà dẹ̀ ni ẹ̀sìn wa ń jẹ́. Ẹ wá ní ẹ̀sìn àdìmúlà jẹ́ idol. Ẹ rí pé kò yé yẹn, kò yé wa rárá. Bóyá òyìnbó ló sọ fún báwo ni ẹ̀sìn àdìmúlà ọlọ́fin ọ̀run báwo ló ṣe jẹ́ di idol? Ṣé idol Olódùmarè ni? Ìbéèrè yẹn ló yẹ kẹ́ jẹ́ ká bira wa lénìí. Ṣé idol Olódùmarè? Òun ni mo ṣe ti kà lẹ́ẹ̀kan pé tí wọ́n bá fẹ́ tẹfá, wọ́n ní májẹ̀mú, wọ́n máa pe Olódùmarè fún wọn. Gbogbo process yẹn wọ́n bú láti dárúkọ Olódùmarè. Wọ́n á pe ẹ̀là ìwòye tó jẹ́ ẹ̀là ìwòye tó tí ìtàn ẹ̀ dàbí ìtàn Jésù Kristi nínú ìtàn wa. Àti ní ìtàn ẹ̀là kóyìnbó tó dé. Ẹ̀là ọmọ òyígí tí òyígí bí, tí òyígí ò mọ ọkùnrin. Wúndíá kò mọ ọkùnrin tí òyígí bí. Wọ́n máa dárúkọ Ọ̀rúnmìlà. So ẹ rí Trinity bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀ṣe àwa Yorùbá. Ṣùgbọ́n lénìí torí pé a kò mọ̀, àbu ẹnu àtẹ́lù. So we are rebellious. A ṣe ọ̀tẹ̀ sí Olódùmarè. Nígbà tí a kò gba àwọn ìránṣẹ́ Olódùmarè gbọ́, tàwa sọ pé òyìnbó tó kó wa lẹ́rú ló fi ọ̀nà hàn wá.
a kò gba Olódùmarè gbọ́ mọ́. Èèyàn kan sọ fún mi, ó ní ta ló dá mi, ó ní jẹ́ mo believe pé God wà, mo ní mo gba Olódùmarè gbọ́. Mo ní Olódùmarè kò tún believe nínú Olódùmarè níbi tí wọ́n sọ wá dẹrú délé ní. Ó ní kí n lọ ka Genesis, ó ní God, mo ní kí ni túmọ̀ God. Can you imagine? This is how far ibi tí a sọnù délé ní. So kí la fẹ́ fi lé àwọn ọmọ wa lọ́wọ́? Tó bá jẹ́ pé òyìnbó ni bàbá tèmi ti ń sọ fún mi, God God God, ǹjẹ́ mo máa lè ṣe nǹkan tí mò ń ṣe lénìí? So kí la fẹ́ fi lé àwọn ọmọ wa lọ́wọ́ kí ìran tó ń bọ̀ kó tún sọnù, kí wọ́n má bàa sọnù? Òun ni a ṣe ń ṣe eléyìí tí a ń ṣe yìí. So àwọn alálẹ̀ á gbè wá o, àní ṣe tì o. Nǹkan tí gbogbo wa tí a fẹ́ gbà, òmìnira ọmọ Yorùbá tí a fẹ́ gbà, Olódùmarè á fún wa ṣe pẹ̀lú àṣẹ àwọn onílẹ̀, torí pé àwọn onílẹ̀ yìí ni Olódùmarè bá ní májẹ̀mú. Àṣẹ wọn pẹ̀lú ọlá wọn ni Ọlọ́run lè rò mọ́ wa láti yọ wá kúrò ní oko ẹrú. Ṣáwa la tẹ ilẹ̀ dó? Rárá, àwọn onílẹ̀ ló tẹ ilẹ̀ dó. Àwọn náà ti organize ìjọba ara wọn kí òyìnbó tó dé. So ìgbà tó òyìnbó dẹ̀ dé, òyìnbó da gbogbo orí ìtàn wọn dà kodò léni. Ṣùgbọ́n àsìkò òmìnira ti dé, bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan, pé àsìkò ìṣekúṣe ó ní ẹbọ tí wọ́n rú kò kún. Nígbà tó wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà tí wọ́n dẹ̀ sọ pé wọ́n bàbá sí dalẹ̀ ayé rú, ẹbọ wọn ò kún, pé àsìkò wọn ti ń expire, òtítọ́ ti ń gba ààyè kan. A ní rí sọ jù báyìí lọ lénìí, kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí fún wa tó bá tún di.